àtiwájú dóore lé ọkọ, àtẹ̀yìn dóore lé ọkọ, àkúnlẹ̀ dóore lé ọkọ, àjíǹde dóore lé ọkọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, ó bá kọ àbíró bá bo àbíyé. Alága dóore lé o, ó bí sùn ó bí wálẹ̀ o. Aláfẹ́ dóore lé ọkọ, òwúrẹ́ ayọ́dún sóko àgbàtọ̀ dúró, wá fínú ṣòye ìrẹ́ agbọ́mọpọ̀, òkú ọkọ̀ nítorí kọ́ lẹ́nu òbò, mọ́yàn lọ́gbọ̀gbò lọ má gbàgbé ìwà, má jòkó rẹ̀ oṣù bó lè ré alẹ́, jẹ́ ló jẹ́ inú oko dídó ṣe kókó, òun ló mú ní rojú rè ọkọ. Aláfẹ́ dóore lé ọkọ, àjídóore omi rè lé ọkọ, ilé ọkọ tí a dúró dóore òde lé ọkọ, òde lé ọkọ, sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, ó fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, onírògbò eléyìí nílé ọkọ ṣàmì àdúrà. Alága dóore lé ọkọ, ó rí ọba ó tún fi àfọ̀bàjẹ́. Aláfẹ́ dóore lé ọkọ, ẹ̀yìn rẹ̀ ò rí mẹ́ni, òní ojú ọba ronú akẹ́rì sọ́lá, òní nìkan gbénú lé bí ẹranko, ọmọ ìwé dídí aláìwá rí pè rán níṣẹ́, ọ̀gẹ̀dẹ̀ kì í gbénú odò, kì í gbénú odò kò má ṣàbíyamọ, a ọ̀gùn tún rè lé ọkọ. Àjídóore obìnrin lé ọkọ o, aládé dóore lé ọkọ, àmúdóore lé ọkọ ti yá o, obìnrin lé ọkọ, sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, orí rẹ̀ àpẹẹrẹ òwe Èdùmàrè kó máa sìn ọ́ re. Kárí dóore lé ọkọ, ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ kó má dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Aláfẹ́ dóore lé ọkọ, àkàdóore omi rè lé ọkọ, àkàdóore ilé ọkọ ti yá o. Aláfẹ́ dóore alájídóore lé ọkọ, omi rè lé ọkọ, sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lé ọkọ, ọlọ́run sọ ẹ̀ ó. Làfúnkì omi pẹ́pẹ́yẹ sọ̀nà. Alága dóore lé ọkọ, bámú làwọn bò lọ ò má gbàgbé wa. Alága dóore lé ọkọ, máma jókòó rẹ̀ oṣù bó bá délé ọ̀lẹ́. Aláfẹ́ dóore lé ọkọ, bámú làwọn bò lọ má gbàgbé wa. Aláfẹ́ dóore. Mo fẹ́ jó sí ẹ má tí jẹ́ ká kọrin jẹ́ n play lè tèmi ń kọ́. Àìrìn jìnnà kò jẹ́ káràmùkẹ́ ọ̀kẹ́rẹ́, bàbá rìnrìn àríbi pẹ́pẹ́yẹ gbọ́mọ pọ̀. Iṣẹ́ ọkọ ṣe lára o, ó kọjá ọpá orí. Owó tó obìnrin kan kò rí ká rárá. Woo! Ọba tí ń pínlẹ̀ ayọ̀ fẹ́ nìkan, Ọlọ́run mi tèmi kọ́. Ọba tí ń pínlẹ̀ ayọ̀ fẹ́ nìkan, Ọlọ́run mi tèmi kọ́. Ó sọ lórí burúkú do lórí ire. Tèmi kọ́, Ọlọ́run mi tèmi kọ́. Oníròbìnú jẹ́, ó sọ wọ́n dà láyọ̀. Dákun ṣàánú fún mi, sọ mí dà láyọ̀. Àmì ńlá, Olúwa mi, àmì àṣẹ. Oko tó dojú gbèsè, ó fi fáwọn kan. Oko tó dojú gbèsè, àní sísọ oko, ó fi fẹ́ lòmíràn. Mi ò fẹ́ Olúwa mi, mi ò fẹ́. Ọba òkè, dákun gbà wọ́n kọ́ wa. Lọ́wọ́ ogun, ìṣẹ́jú méjì. Àmì ńlá, Olúwa mi, àmì àṣẹ. Òjò tó fàtẹ́gùn, ó fi fáwọn obìnrin kan. Bẹ́ẹ̀ ni kọ́ Ọlọ́run mi tèmi
Ọlọ́run kó ṣẹ̀dá òdò tó lọ́dọ̀ kó ládó tó múre bọ̀ wálé. Ló ṣẹ̀dá ìgbàlà òkè o tó lọ gbẹ ẹ̀pọ̀ nígbàlà òdò tó bá agbára bọ̀. Èdùmàrè tó lọ múra rẹ̀ ló dá pẹlẹbẹ. Ṣàánú mi Olódùmarè. Ṣàánú fún mi má jẹ́ kẹ́lẹ́pọ̀ mi ó bọ́. Má jẹ́ kẹ́lẹ́pọ̀ mi ó bọ́. Àmínà àmínà Olúwa mi àmì àṣẹ. Ṣàánú fún mi o, má jẹ́ kẹ́pọ̀ mi ó bọ́. Má jẹ́ kẹ́pọ̀ mi ó bọ́ o, má jẹ́ kẹ́lẹ́pọ̀ mi ó kú, má jẹ́ pàdánù oko orí rẹ̀ lẹ́dà mi ṣàánú. Yọ́nú sí mi, má jẹ́ oko mi ó dàkọ̀tì, má jẹ́ kókó mi ó dàkọ̀tì lẹ́nu oko ọkọ̀. Olúwa mi àmì àṣẹ. Ṣíjú àánú wò mí, má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi, má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi títí yóò fi wọlé sí. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Ewúrẹ́ tó wọlé o tí ó kágò ó dẹrùn àmúso. Àgùntàn tó bá wọlé o tí ó kágò ó dẹrùn àmúso. Ìbà ọkọ tó dorí kodò láì ṣómi o, ìbà òbò tó dorí kodò láì ṣẹ̀jẹ̀. Gbogbo abiyamọ ayé o, ẹ bá ṣe bá oko tó sọ yín dọlọ́mọ láyé. Gbogbo akọ ẹ bá ṣe bá òbò ọmọ tuntun yùgbà ìbejì méjì òbó là gẹ́rẹ́gẹ́ orókó lójú ọmọbìnrin yẹnyẹnyẹn lẹ́nu. Òṣèlú ló ń gbọ́ mi lẹ́ni o, ẹ̀yìn yẹnyẹnyẹn lẹ́nu wọn. Ìṣọmọdé ló ń gbọ́ mi lónìí, ẹ̀rín yẹnyẹnyẹn lẹ́nu wọn. Àgbàlagbà ló ń gbọ́ mi lónìí o, ẹ̀rín yẹnyẹnyẹn lẹ́nu wọn. Ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ọba tó dá oko. Ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ọba tó dá òbò, ọba tó dá ẹpọ̀n, ọba tó dá idọ̀. Ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ kú dédé òyì. Happy new month, ṣé dáadáa ni mo bá yín. Ẹ káàbọ̀, ẹ jẹ́ mú nǹkan díẹ̀, ẹ jẹ́ ń gbé nǹkan mi. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí, ṣé dáadáa ni mo bá yín. Ẹ kú dédé wòyí, ẹ kú bójọjọ́ ṣe rí. Ẹ káàbọ̀ sí orí ètò tó gbé ètò mi, ètò tó borí ètò mọ́lẹ̀. Ní èní mo sọ wípé àìbìkítà àwọn ọkùnrin, àìbìkítà àwọn ọkùnrin tí mo fẹ́ sọ, ó ní story tí mo fẹ́ sọ lórí ẹ̀. Ó máa tún ta bá àwọn obìnrin náà díẹ̀. Then mo tún sọ̀rọ̀ nípa owó àti ìfẹ́, because mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa a mọ ìyàtọ̀ láàrin pé kọkùnrin wà responsible àti kó má wà responsible, àti pé bóyá nǹkan mi mọ reason mo ti sọ síta, but àìbìkítà ẹ jẹ́ kí kọ́kọ́ sọ tóbìnrin máa fún àwọn obìnrin ní warning ní kí tó wá sọ story yẹn. Ó jẹ́ nǹkan tó máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu káwọn èèyàn bá wa dá sí tá bá sọ tán tí time bá wà máa ṣe owó àti ìfẹ́. Ìwọ obìnrin tó mọ̀ pé ọkọ ẹ ní secretary tó fine, mo sọ fún yín pé téèyàn bá ti ní ṣẹ́rí ìdí àti ọyàn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí. Ẹni tí story nǹkan tí mo fẹ́ sọ yẹn, ẹni tó concern ó wà lórí phone, ó wà lórí platform ìbọn mi ò ní dárúkọ ẹ̀. Ẹni tó sọ story yẹn fún mi tí mo yẹ kí ti ṣe ti pẹ́. Ṣẹ́rí tí obìnrin bá ti ní ìdí àtọyàn tó dẹ̀ ní tó ìdí àtọyàn, nǹkan tó bá yí ọkùnrin jẹ́ jù yẹn lọ ò sí láyé. Kóbìnrin lọ mú kó dẹ̀ lọ́yàn, kí ọkùnrin jẹ́ angel, kódà kó jẹ́ pastor, tó bá kọ́kọ́ rí ìdí ìsò obìnrin tó dúró àti ọyàn, ààrẹ àkọ́kọ́ bù máa ṣọ. Kókó wá lọ jẹ́ wípé ó wá rí ọyàn yẹn wọ́n pààkì ẹ̀ dáadáa. Kò sí ni àfi tọkùnrin yẹn bá ti kúra nìkan ni okó ẹ̀ ò ní le. Kò sí ọkùnrin tí ò fẹ́ ṣekúṣe, àwọn míì kàn máa ń control ara wọn ni. Àwọn tí ò dẹ̀ control ara wọn kò míì wípé bóyá wọn ò dáa. A ní grace jura wa lọ. Ọkùnrin míì wà tó jẹ́ wípé bóyá okó ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tààrà.
ọkùnrin mi mà tó yẹ pé age ti gba nǹkan oríṣiríṣi lọ́wọ́ ó ti dó pupa ó ti dó funfun ó ti dó dúdú ó ti dó rírẹ̀ wá wò pé wọ́n jọ alálàlá ẹran kí la jẹ́rí kò wá mí pé àwọn tó ń ṣe wọ́n jẹ́ èèyàn burúkú mo dẹ̀ sọ fún pé ọkùnrin dóbò ń ta kò mí pé kó wà responsible tí o bá ti ní ọkọ tó ní secretary àbí tó lóun ní PA kan tó nídìí tó lọ́yàn má bá ṣọ̀rẹ́ má bá wọn ṣọ̀rẹ́ má trust débi wípé nǹkan kan ò lè ṣẹlẹ̀ láàrin wọn má get close mọ́ wọn mọ́ àwọn secretary ọkọ ẹ mọ́ àwọn òṣìṣẹ́ ọkọ ẹ especially tó bá rí pé kò ná kọ́nlé bóyá ó jẹ́ single parent tó dẹ̀ fine tó nídìí tó lọ́yàn má rule out possibility pé ọkọ ẹ lè do wọn torí tó bá ti trust jù wàhálà àwọn wá náà fẹ́ ṣe kíní kan party nílé ẹ o ò ní mọ̀ pé àlè tí ọkọ ẹ ń dó ló invite wá sílé sí party sórí nǹkan tí ò bá rí kò ní dùn ẹ́ tó bá rí o lè máa wò pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ but imagine kí ọkọ ẹ máa dó secretary àbí kó máa dó PA kó wá lọ find out wípé PA tọkọ ẹ ń dó yìí ó ti ń wọnú ilé yín ó ti ń wá bẹ́ẹ̀ dáná ó ti ń attend party gẹ́gẹ́ bí ó ti ń attend party ilé yín bí àlejò wà rásọ ọkọ ẹ dẹ̀ ń dó kódà gan ìmí ibi tí ìyàwó ilé mi gọ̀dé á fà mọ́ra a ní ṣèbí ó wúlò òun ló máa bá yín ṣe shopping sílé máa láwẹ̀ tó bá ti rí èèyàn kan tó fàìn lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ tí wọn ò kí ń ṣe family tí obìnrin náà ò dẹ̀ níyàwó ńlé tí ò lọ́kọ ńlé tó jẹ́ single parent àbí tí ò mọ̀ pẹ̀lú ọkùnrin kankan má bá ṣọ̀rẹ́ má jẹ́ tọkọ ẹ bá fẹ́ do jẹ́ kó lọ fọwọ́ ara ẹ̀ do síta má lọ fi ọwọ́ ara ẹ̀ fà wá sílé débi pé true ẹ lọkọ ẹ máa fi rí do má bá ṣọ̀rẹ́ má close má trust pé nǹkan kò lè ṣẹlẹ̀ láàrin yín débi pé tó bá wá ṣẹlẹ̀ tó wá fẹ́ lè kú nǹkan tó bá mọ̀ nǹkan tí tó bá tiẹ̀ ṣe tó wá mọ̀ later ó better bó kò ṣe pé kó wá jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ kó mú lábúrò kó ti máa wá sílé ẹ kó ti jẹ́ ọ̀rẹ́ ẹ kó ti máa bẹ́ẹ̀ ṣe nǹkan kó wá gbọ́ pé ọkọ ẹ̀ ń do ìbànújẹ́ ayérayé ni ẹ má dẹ̀ rule out pé kò lè ṣẹlẹ̀ tí obìnrin bá ti lẹ́wà tó lọ́yàn tó dẹ̀ free tí ò bá ọkùnrin bí ò bá dogun àwọn obìnrin yẹn gbà wò pé bí àbókòbó ni wọ́n ní ṣàkó àbókòbó ni so anything ló lè ṣẹlẹ̀ má sọ wípé wọn ò lè dóra wọn má rò wípé secretary ò lè dó ọ̀gá tó jẹ́ ọkọ ẹ má wá ọkọ ẹ lọ sí office unannounced tí ò bá ti invite ẹ sọ́fíìsì ẹ má wá lọ sọ́fíìsì torí pé hear no evil see no evil kò sí nǹkan tó ń lọ ṣe lọ́fíìsì ọkọ ẹ̀ ó bá wá dé ọ́fíìsì ọkọ ẹ̀ tó wá bá secretary lórí ìtàn ọkọ tó wá gba létí tí secretary ò bá lè gba ẹ létí mẹ́ta padà ọmọ àlè ni ìfà tí ọkọ ẹ̀ bá sọ wípé kó wá gba nǹkan lọ́fíìsì mo ṣe nínú ètò mi tó bá kù 40 minutes kó débẹ̀ pé dàlí mo ti wà lọ́nà súra gbogbo ìṣàkùrọ̀ tó bá wà lọ́nà láti clear á lè tètè clear kó tó débẹ̀ má ní intention wípé mo fẹ́ lọ kà mọ́ mo ń suspect wọn àti secretary yẹn mo wá fẹ́ lọ ka mọ́bẹ̀ tó bá lọ ka mọ́bẹ̀ ta ló banú ara ẹ̀ jẹ́ ọkọ ẹ̀ ti dóbò ó ti gbé jẹ́ secretary ti la òbò wọ́n ti do ìwọ ló máa jáporó àwọn méjèèjì tó dóbò dóko wọ́n ti gbádùn ara wọn kí ló fẹ́ lọ ka fún kí ló ń gbìyànjú láti lọ ka mọ́bẹ̀ fún ó bẹ́tà kó sọ pé mo ń bọ̀ o mo ti fẹ́ débẹ̀ o so gbogbo àtúnṣe tọ́kọ bá máa ṣe bóyá bí tó ti ju condom sí lọ́fíìsì bóyá àwọn PA tó ń bá ṣeré tó ń gbóúnjẹ fún àtètè àtètè gbé nǹkan mi aṣarawúyẹ bó má sọ wípé má máa ní mind pé mo fẹ́ lọ ka motel mo fẹ́ lọ ka mọ́fíìsì ìwọ ló banú ara ẹ jẹ́ at the end of the day àwọn tó lọ ká kíká wọn yẹn wọ́n ti dóbò wọ́n ti dóra wọn jẹ kí ló fẹ́ ṣe sí tó bá tẹ̀ máa débẹ̀ gan ó débẹ̀ nígbà tó ti dóra wọn wọ́n ti rókó ọkọ ẹ ti róbò mi kí ló fẹ́ ṣe sí ó bẹ́tà kó má tiẹ̀ tó bá fẹ́ tọkọ ẹ̀ gan bá tó bá possible gan tó bá ní kó wá gba nǹkan tó bá mọ̀ pé ó ní ṣe ni bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ ṣó pé ẹ̀rẹ́ lómi tẹ̀lé fi rán sí mi ẹ má máa capitalize pé ó ní kí wá gba nǹkan kó wá wò pé mo fẹ́ lọ ka mọ́ wàá kọ̀ bá yí ara ẹ jẹ́ ó bẹ́tà kó má gbọ́ tó mo sọ yẹn fún ẹ̀yin obìnrin ni pé ẹ má anybody tí ò bá ti ń ṣe family yín tí ò ti kí ń ṣe pé tẹ́ ẹ̀dẹ̀ mọ́kọ ẹ̀ tí ẹ̀dẹ̀ mọ́ pẹ̀lú ẹni tẹ́ bá mọ́ pẹ̀lú anybody gan tí ò tí ì marry àbí tó jẹ́ single parent tó bá ti ń rí pẹ̀lú ọkọ ẹ̀ mí ní kò jà but má get closer
Don't get close to such person because anything can happen. So tó bá lọ ṣe jẹ́ kó jẹ́ òun ló ṣe. Má jẹ́ kó jẹ́ pé tó tú mo dé wá mú lọ. Nǹkan tó máa ń dùn yàn nìyẹn o. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ when it comes to ọ̀rọ̀ oko àtòbò kò sọ̀rọ̀ tímọ́tímọ́ o. I'm not supporting men. Adebisi, don't let me block you. Remove that comment because I'm not supporting any men. I'm not supporting anybody here. Remove that comment if you don't want me to block you now. Obo mo wá ní kí ló ṣe máa do kò ṣe ní do ìwọ asobìnrin gan tó bá róbìnrin tó nídìí tó lọ́yàn wá tún wẹ̀yìn wò pé ṣé Ọlọ́run tó dá ló dá mi. Báwo ni ó ṣe ní do obìnrin tó nídìí tó lọ́yàn tó free tó kó ọkọ dẹ̀ lé kò ṣe ní do ẹ má máa tanra yín àfọkùnrin tó jẹ́ wípé ó ti wò pé ẹran kí la jẹ́rí ẹ jẹ́ ń gbàgbé ẹ̀jàre kí mo èyí tí ò nídìí gan tó báàkì díẹ̀ dáadáa wọ́n á do fẹ̀kọ̀ tí èyí tó dán fún ní natural ìdí tó dẹ̀ fún lọ́yàn ìyẹn gbọ́ títà ojókòó ẹ̀yin ọkùnrin tí ẹ ò mọ ìyàwó yín treat well mo fẹ́ play nǹkankan fún yín kẹ́ gbọ́ Ọlọ́run má jẹ́ kẹ́ lọ máa dọ̀bálẹ̀ fún àlè ìyàwó yín ẹ jẹ́ sọ story yìí fún yín mo máa play ẹ̀ nísìn mo dẹ̀ máa pe ẹni tó ṣẹlẹ̀ sí wọlé ọkùnrin yẹn ó ń dó ìyàwó oníyàwó kí ló dé tí ìyàwó ẹ̀ síta ọkùnrin yẹn ó ti ẹ mọ̀ ẹni tó máa ń kanra tó máa ń sọ̀rọ̀ jù tó máa ń ṣe gbogbo tó yẹ pé tí ó bá ti wà ní báyìí ilé òní wà at rest òun ló ti ìyàwó síta according to the ìyàwó ní school lára àwọn parent tó ń fi ọmọ sí school ó wá ń bá ìyàwó sùn àwọn èèyàn ti ń gbérú mọ̀ pé bọ̀bọ́ yìí ń dóyàwó yìí bọ̀ ọkọ ìyàwó gangan sọ pé láíláí kò lè dóyàwó òun àti ìyàwó ẹ̀ ò dóra wọn wàrà sódẹ̀ ń dóyàwó pàṣẹpàṣẹ ọkọ tún wá lọ fi ẹjọ́ ìyàwó ẹ̀ sùn pé ẹ wo nǹkan tí lágbájá ṣe àwọn ará àdúgbò ti sọ fún mi pé ẹ ń dóyàwó mi ò ṣùgbọ́n mo believe yín mo trust yín mo mọ̀ pé ẹ dó mo kàn sọ fún yín pé kẹ́ yẹra fún ẹ má jẹ́ kó mo kàn sọ fún pé kẹ́ yẹra fún ọmọbìnrin ẹ má jẹ́ kó fi rádaràda rẹ yín lára o torí pé mo mọ̀ pé ẹ lè dó ẹ lè bá ṣe anything ṣùgbọ́n wọ́n ti rò pé ẹ ń dó ọkọ yẹn kò mọ̀ wípé òun gọgọ ó ń dóyàwó máa play ẹ jẹ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ nítorí ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń treat ìyàwó yín ẹ̀yin ọkùnrin tẹ́ kì í ṣojúṣe ẹ̀yin ọkùnrin oríṣiríṣi ọ̀nà ló pín sí ẹ̀yin ọkùnrin tẹ́ kì í ṣojúṣe yín ẹ̀yin ọkùnrin tẹ́ máa ọ̀rọ̀ àlùfàǹṣá sọ ẹ̀yin ọkùnrin tí ẹ ò tẹ́ yẹ pé tẹ́ bá ti wà nínú ilé máa ń gbóná ni oríṣiríṣi ọ̀nà lèèyàn fi lè mú obìnrin ṣiṣẹ́ tí obìnrin bá face stress wọ́n á ṣìwàwù kò sí nǹkan tí obìnrin ò lè ṣe obìnrin flexible ọkùnrin sì lè determine pé màá ní sùúrù but obìnrin tí stress bá dé stage kan obìnrin á ṣìwàwù tó bá ń date obìnrin tó ti tó stage kan tó mọ̀ pé ó wúlò fún ẹ in tó yẹ kó ṣe fún torí tó bá ṣe fún tóbìnrin bá lọ rìn gbèrègbèrè lọ bá ẹni jẹ́ pé nǹkan tó ti ń béèrè lọ́wọ́ ẹ kò ṣe ó lè misbehave ẹni ọdún èyí tó náà bá ṣe ó lè retrace step èyí tó náà ò bá ṣe tó bá dọjọ́ iwájú ó máa pàpà gbé ẹ ṣépè ni nítorí a máa wò ó pé tí ò bá ṣe wọ ní mi ní get ara mi tí ò bá ṣe pé wọ ní mi ní get ara mi sí rú mẹ́sì báyìí ẹ̀yin ọkùnrin náà tẹ̀dẹ̀ máa níyàwó nílé tẹ́ ẹ̀ ní treat ìyàwó yín dáadáa okay now onítàn ló ń pè hello. Àdìyíká. ẹjọ́ ẹ sọ story yẹn. Sí lọ́la. mo wà online ẹ sọ story yín ni mo ń sọ lọ́wọ́. Sí lọ́la yín. mo wà online máa sọ̀rọ̀ lọ. ẹni tó ṣẹlẹ̀ sí tó dóyàwó níyàwó rẹ̀ ó dẹ̀ lóun máa wá sọ mo ní recording ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárín òun àti ọkọ ìyàwó tí ò ṣe gbọ́ sétí àti nǹkan tó ṣẹlẹ̀ láàárín èmi àti ẹ náà máa play ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ má torí kò ń ṣe gbogbo obìnrin tó lọ ń ṣàgbèrè lọ àgbèrè wù ṣe o kò ṣe gbogbo obìnrin tó lọ ń dókòǹta lókòwù táwù do and àwọn kò ń ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ bá dẹ̀ wà responsible mo wà lórí TikTok lẹ́nìí wọ́n ṣe show kan lórí TikTok èèyàn kan wá gbé mi wọlé bí mo ṣe débẹ̀ mi tiẹ̀ mọ̀ pé mo popular tó yẹ ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí TikTok wọ́n wá ń sọ̀rọ̀ ní bọ̀bọ́ yẹn dá ń sọ̀rọ̀ pé òun bóun ṣe wà yìí òun ló ń ra pátá fúyàwó òun ló ń ra perfume fún òun ní more than 200 perfume tóun bá ti lọ sọ́jà òun á bá ra nǹkan bẹ̀ òun á ra pátá òun á ra gbódò òun fún lówó kò yẹ kóbìnrin máa ṣiṣẹ́ mo jẹ́ kó sọ̀rọ̀ tó ń gbà tí máa sọ̀rọ̀ tó bá lóbìnrin ọkùnrin wà responsible it's not by money
It's not by buying things. Èmi máa fi owó ra ìfẹ́ ju pé kó lówó lọ́wọ́ kó ló fẹ́ ra ìfẹ́ mi lọ. Ó lè ní gbogbo owó ayé. Somebody like me, what I need is peace. Mo fẹ́ peace. I want a shoulder to cry on. Mo fẹ́ tí bá wà nínú pain kọ́kọ́ mi wà nínú pain. Mo fẹ́ tí bá rẹ́rìn kó bá mi rẹ́rìn. Mo fẹ́ tí bá sunkún kó bá mi sunkún. Mo fẹ́ tí bá lọ hospital kó béèrè lọ́wọ́ mi pé níbo la bá dé, kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi ò fẹ́ ọkùnrin jẹ́ pé tí bá lọ hospital ní gbà gbowó lọ hospital kó má mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mi ì fẹ́ ọkùnrin tí bá ń sunkún tó bá ní gbà kí ló ń pa ẹlẹ́kún gbowó. I don't want that. Ọkùnrin lè má ní kọ́bọ̀ tó bá fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́, mo máa fi owó tèmi máa fi fẹ́. Tó bá fún mi ní peace, tó fi mí lọ́kàn balẹ̀. Tó bá fún mi ní ìfẹ́, tó tí mo ní pain, tí mo feel ẹ̀ pé feel pain mi, tí mo ń sunkún, tí mo rí wípé kò ṣègbà tí mo sunkún ló ń yọ̀, tí mo ń yọ̀, tí mo rí pé kò ṣègbà tí mo ń yọ̀, tí mo rí pé ó ń bá mi yọ̀ nígbà tí mo ń yọ̀. Mi ò fẹ́ mọ nǹkan tó ní. Mi ò dẹ̀ fẹ́ mọ nǹkan tí ò ní. Mo ready láti fi gbogbo nǹkan tí mo ní fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀. Nǹkan tó ń pè pọ́kùnrin wà responsible nìyẹn. But Nigerian women, especially Yorubas, ẹ máa fi pé kọ́ máa ní kọ́kùnrin wà responsible. Ó láti lè gbé gbogbo bùkátà ìgbésí ayé yín, kó bá yín gbé bùkátà ọmọ, kó bá yín gbé bùkátà olórí. Ọkùnrin lè lówó kó má wà responsible. Á fún ẹ lówó, á fún ẹ lọ́rọ̀, á fi gbogbo ilé ṣe, but in your mind wàá mọ̀ pé ó wà fulfilled. In your mind wàá mọ̀ pé ó wà happy. Inú ara ẹ wàá mọ̀ pé inú ẹ ò dùn. Whereas olówó òun wọ the best. Àwọn obìnrin tó kù tó bá rí ẹni tí àwọn máa fi tiẹ̀ tọrọ, ṣùgbọ́n nínú ẹ wàá mọ̀ pé inú ẹ ò dùn. So tó bá lọ́kùnrin wà responsible, kò ṣe pé bí ọkùnrin tó bá lówó tó san school fees, tó sanwó ilé, tó sanwó mọ́tò, tó san gbádá, tó san gbodò. Ọkùnrin wà responsible sọ gbogbo yẹn ṣùgbọ́n kò do ẹ. Tọkùnrin tá bá lọ́kùnrin wà responsible in terms of behavior. In fact, in terms of sexual compatibility, ṣé wà tọkùnrin yẹn ṣe wà compatible when it comes to sex? Ṣé àwọn ọkùnrin míì wà tí jẹ́ pé tó bá mu ọyàn ẹ àbí tó bá fọwọ́ kàn ẹ ò ní feel ẹ. Àwọn ọkùnrin míì wà tí jẹ́ pé tó bá gbé ẹnu sọ́yàn ẹ bá wàá mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ràn láti ọpọlọ ẹ lọ sí ẹsẹ̀. Ṣé there is sexual compatibility? Ṣé wà compatible when it comes to sex? Ṣé wà compatible? Ṣé behavior yín ṣó ní nǹkan tẹ́ lè miss lára yín? Ṣó ní àwọn slangs, àwọn èdè tí ẹni tẹ́jọ́ fẹ́ tó máa sọ tó jẹ́ pé anywhere tó bá lọ tó bá gbọ́ èdè yẹn wàá miss ẹ. It's not by ẹlòmíì lè wò pé pé torí pé òun wà porch, òun wà tooth, òyìnbó lòun kankan. Ẹlòmíì dẹ̀ lè rò pé àmọ́ wà lókà kíníkan kankan. Ṣé àwọn nǹkan kan, ṣé tó bá sọ pé èèyàn wà responsible, ìjọ wà happy pẹ̀lú ìwà tí lágbájá ní, ìjọ wà happy pẹ̀lú ìgbà tí tàmẹ̀dù ní, ìjọ feel fulfilled. It's not by money. Èèyàn lè lówó kó ka gbogbo ìgbésí ayé, kó ka gbogbo ìwé ayé yìí, kó lówó kó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ olówó ni. Somebody like me, owó ò lè ra ìfẹ́ tèmi. Mi ò fẹ́ mọ bí tó lówó sí. Tí n bá ti feel kíní yẹn, tí n bá ti feel level of love yẹn débi tí mo lè sọ pé mi ò fẹ́ mọ̀ ẹ́. Ní tèmi, èmi lè fi owó ra ìfẹ́. Mi mẹ́lòmíì. Mo dẹ̀ feel pé ẹni tó bá ń fẹ́ peace, tó fẹ́ happiness, tó fẹ́ ìfọ̀kànbalẹ̀, tó dẹ̀ ń fẹ́ joy. Torí kò sí nǹkan tó dàbí joy láyé. Tó bá lówó lọ́wọ́, nǹkan tó yẹ kó kọ́kọ́ wá ni pé ẹni tí mò ń fẹ́ yìí, ṣé ìwọ ọmọlúàbí wà lára ẹ̀? Ṣé ẹni tó mọ̀rọ̀ sọ ni? Ṣé ẹni tó máa pọ́n mi lé ni? Ṣé ẹni tó mọ̀ mí bí obìnrin ni? Ṣé ẹni tí ẹkún mi máa ń jẹ́ ìbànújẹ́ fún ni? Ṣé ẹni tí ayọ̀ mi máa ń jẹ́ ìrọ̀rùn fún ni? Ṣé ẹni tí pain mi máa ń jẹ́ pain ẹ̀ ni? Tó bá ti rí àwọn yẹn nínú ọkùnrin, ìtókù ti tán. Ìtókù ti tán. Tí obìnrin ò bá rírú yẹn, irú èmi bó bá fẹ́ mi sílé, bí n bá rírú yẹn máa bọ́ta. O bá ní owó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ, kó lówó ju Dangote àbí Ọ̀tẹ̀dọ́là lọ. Tí n bá rí àwọn nǹkan tí mo sọ yẹn pé tí bá ń sunkún kájọ máa sunkún, tí bá ń yọ̀ kí n rí àwọn nǹkan tí ó ṣe, tí máa fi máa mí ìṣẹ́ tí n bá rí ẹ, tí bá sunkún kí n máa bá sunkún kí n wo pé mo ní shoulders to cry on. I don't care about whatever you have. Nǹkan tèmi fẹ́ ni mo dẹ̀ feel pé nǹkan tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa fẹ́, nǹkan tóbìnrin dẹ̀ ń fẹ́ tọ́pọ̀lọpọ̀ obìnrin tí àwọn obìnrin míì ń fẹ́ nìyẹn. Irú story tí mò ń sọ fún yín, ẹ jẹ́ kí n play kíní yẹn fún yín. Mo fẹ́ kẹ́ conversation láàrin àlè àti ọkọ, òun ni mo fẹ́ kẹ́ gbọ́.
Hello. Hello. Yeah. No. Àlàáfíà. Mo rí pé àtàárọ̀. Eléyìí conversation láàrin àlè àti ìyàwó leléyìí. Ìyàwó yẹn lọ bá àlè pé òun ò ṣe mọ́ kó fòun sílẹ̀, ilé òun ti fẹ́ dàrú. Ẹ gbọ́ nǹkan tí àlè sọ. Màá wá play conversation àárín àlè àti ọkọ obìnrin yẹn. Màá play fún yẹn rí pé àlè yẹn go mọ̀ pé máa yìí ń dó ìyàwó òun. Ó dẹ̀ tún lọ ń fi ẹjọ́ ìyàwó ẹ̀ sùn. Ẹ máa gbọ́ o. Mo fẹ́ gbọ́ ọ̀dùnnú lẹ́nu yín náà ni kí n fi dùnnú sùn. Àlè àti obìnrin ló ń sọ̀rọ̀ yìí o. Ìdùnnú náà rẹ̀ fi fún. Ìgbà tí gbọ́dọ̀ náà ní fi dùnnú sùn. Hello, ẹ wo láti ṣẹjọ ọjọ́ rẹ̀ wáyé sísù yẹn náà àtọjọ́ ẹ̀ mo tí ọ̀rẹ́ yín ti bá mi sọ̀rọ̀ mo ti ń ro ọ̀rọ̀ yẹn àmọ́ ẹ má jẹ nǹkan yín it's over already sọ fún mi it's over ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ bá nífẹ̀ẹ́ mi ẹjẹ́ nífẹ̀ẹ́ ẹjọ́ ẹjẹ́ dúró ṣe ìyá àwọn ọmọ mi kí n ṣe anything mọ́ mi lè torí pé mi ìfẹ́ ṣẹ̀yìn ti ṣe ọlọ́run ìfẹ́ mi ṣe mọ́. Kí ló dé? Kò sí, ó ti tán lẹ́nu mi, ó ti yọ lẹ́nu mi. Iná yọ, iná ló jẹ́ kí wọ́n gbogbo èèyàn sí yín. Mi ò mọ nǹkan tẹ́ni yín pè mí fún. I don't know why this person is calling me. Gbogbo èèyàn táyìn náà sí mi gan mo gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ ṣe ń pè ní káàkiri ní ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́. Kò ní ìdíkẹ́ rán anybody sí mi mọ́. Ṣé ti gbọ́? Àwọn jọ fà á. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ẹ má ràn yàn sí mi. No, I need to regret anything. Kò ní ìdí. No, kí ló dé tó fi rí inú yóò sá kí ló dé tó kí ni mo ṣe. Obìnrin yẹn lòun ò ṣe mọ́, ó lóun fẹ́ yí padà. Ó dẹ̀ sọ pé ó dẹ̀ insist pé ó láti inú ọkọ máa ṣe kò rí bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ fẹ́ fẹ́ kémi àti ọkọ mi ká parí ìjà? Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ kí lè wá ní kù. Ṣé bá ti fẹ́ kí mi lè wá kù? Ẹ sì nílẹ̀. The only way tó fi lè ní peace nìyẹn several times ni ó ti ń sọ nǹkan tó ń pariwo ni pé mi gbọdọ̀ bá yín sọ̀rọ̀ lásán láti sọ̀kọ̀ ká ní anything pọ̀. Kò sígbà tí mi ń sọ fún yín gbogbo àwọn èèyàn. Ìgbà tẹ́ ń pè mí kí lẹ fẹ́? Kí lẹ ń pè mí fún? Kí lẹ ń pè mí fún? Kí lẹ fẹ́? Pé torí ọkọ ẹ sọ pé òṣì ń bá sọ̀rọ̀. Nǹkan tó ń sọ kí n má bá yín sọ̀rọ̀ gan gbogbo eléyìí tí mo bá yín sọ gan ìṣúgbìn ilẹ̀ gàtò yìí. Ìgbọ̀dọ̀ bá yín sọ̀rọ̀. Anyway, ẹ má jẹ́ ká dwell on this. Ẹ má jẹ́ ká stay too long on this. Àlè àti obìnrin yẹn rè. Obìnrin yẹn lọ sọ fálè pé òun ò ṣe mọ́ kó fi mí lẹ̀. Adé bọ́bọ́ yóò dẹ̀ fẹ́ filẹ̀. Gbá pé àwọn kíláàsì bọ̀ tó bàjáre kò òtítọ́. Mo wá fẹ́ kẹ́ gbọ́. Mi ìbá yín jà o. Mo fẹ́ kẹ́ gbọ́ conversation àlè àti ọkọ. Mo ní mo free àti ṣe nǹkan tó wù mí. Ọkọ àti àlè ló jọ ń sọ̀rọ̀ yìí o. Ọkọ ò mọ̀ pé eléyìí dóyàwó òun o. Gbogbo tó wà lẹ́yìn àwọn fámìlì ti mọ̀ ń pa ẹ̀ tó yẹ yín báyìí. Ọkọ ló sọ̀rọ̀ yẹn. Ojú ìjókòó báyìí tí yẹ ẹni kókó lè bẹ̀ mí torí ojú yẹ ó sọ pé láláì òun lè bẹ̀ mí. Tí yẹ kan bínú mo sọ fún yẹ mo ní kọ́ sílẹ̀ pé kẹ́wò ojú yín nìyẹn o pé ẹ bá ọmọ yín sọ̀rọ̀ lójú mi lójú ayé lójú. Ọkọ rẹ̀ ó fẹjọ́ sùn àlè kò mọ̀ pé máa yí dó ìyàwó òun o. Náà kò sí fámìlì tó wá wa mọ́ wọ́n wá débẹ̀ yẹn no entertainment ohun mi báyìí kò ní fi lọ wọ́n.
àwọn ọ̀rẹ́ mi láti máa sọ fún àwọn káàkiri páwọn òní wá ni wá mọ́ pé wọ́n bá délé wa pé bí àwọn mi ṣe ń ṣe òun tọ́kù bá wọn jà bẹ̀rẹ̀ sábà ti wọlé báyìí lẹ́yìn kó kí wọn kódà ordinary minute kò ní lọ wọn olúkálùkù ti bá tiẹ̀ lọ tí n bá wà lọ gbòòrò a máa sọ ní káàkiri mo lo 30 minutes wọ́n á máa pè níbo ni mo wà bó bá rí ni kí n bá obìnrin kan sọ̀rọ̀ ó máa gbógun tì mí ni pé kíló pa á pọ̀ so àwọn ìmú wa ń bá sọ̀rọ̀ wa ń sọ pé mo ní ìpolówó wà lánàá ó lọ Òṣogbo látago mọ́kànlá àárọ̀ ó ní Òṣogbo tí tago méjì ọ̀sán mọ́ ọkọ rẹ̀ ó fẹjọ́ sùn àlè kó dẹ̀ mọ̀ pálẹ̀ yìí ń dóyàwó òun o mo wà lọ́nà tí mo ló wà. àwọn onílẹ̀ láti mọ̀ wá bèèrè lọ́mìnira àwọn pé wáyé tí mi ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló wà. mo kàn wá sọ fún mo ní ewu àti bàbá àdèjì mo mọ̀ pé bàbá àdèjì máa ń ẹ̀pọ̀ ẹ̀ tó máa ń yá ẹ lówó pé ibẹ̀ mo fẹ́ lọ́kẹ́lẹ́ kan fún ẹ pé gúlégúlé wa bàbá àdèjì àwọn àdúgbò ń kọ̀m̀pléyìn ó wá rìpláì mi ó náà ti gbé kòun lójú gan tí wọ́n sọ pé ẹ̀ ń fẹ́ra mo wá sọ fún mo ní èmi mọ̀ wípé ẹ̀ ń fẹ́ra mo jẹ́ mọ̀ pé kò sì fẹ́ yín tó yẹ yín pé ọkọ ọmọ kó ń dóyàwó ó ní òun kò kúrò fẹ́ra. sọ lẹ́nu ó jẹ́ ìkàtẹ́ mi sọ fún ó wá rìpláì mi ó lẹ́yìn ní best friend òun báwo ni ìyàwó tèmi á fi ní ilé àjọ pé ọkọ ẹlòmíì ní best friend òun. ẹgbọ́n tí ó sọ báyìí wọ́n má dìde kò yẹ kí n pè é ṣùgbọ́n mi ò mú yàn lọ́ta mi ò mọ́ bọ́dé báyìí jà. mo rò pé àjọ sọ̀rọ̀ man to man ó dẹ̀ ń sọ fún mi pé kò sí kankan tí mo lè ṣe ń pa ẹ̀ pé best friend òun nìyẹn. nígbà tó kọ tiẹ̀ ò bá jẹ́ best friend yẹn mọ́. ọ̀pọ̀lọpọ̀ ló wá jẹ́ best friend yẹn. ṣé nǹkan ẹni ló sọ̀rọ̀ yẹn o bọ̀búrà yẹn ò mọ̀ kó dóyàwó òun o. ìyàwó bàbá àbèjì rìn 10% bẹ́ẹ̀ ṣe ń bá òun rìn tó lè faramọ́ tí ò ti ní wá bó ṣe wà yẹn tó bá rí mi pẹ̀lú èèyàn wá náà dẹni yẹn pẹ̀lú yẹn mídélì mi. mo ní tó lè faramọ́ kéènì máa pín wá jẹ́ ọ̀rẹ́ ìyàwó bàbá àbèjì tó òun lè faramọ́. mo fẹ́ bẹ̀ yín ẹ má bínú. ẹ yẹra fún ẹ náà ẹ̀kọ́ báyìí ló ń pẹ̀lẹ́. ṣé ń gbọ́ ọkọ tó wà gbà ṣàlẹ̀ pé kó yẹra fún báyìí kó bá. ọ̀nà ìsinmi oníkàwé díẹ̀ sí i. mo ti gbọ́. orí gbogbo ẹni sátúndé ó jẹ́ lómi gan kò lè ṣe dá jẹ mo mọ̀ òun gangan fún ẹ kò lè ṣe dá jẹ. màá máa dákọ́ káàkiri ìwé tó ń ta sùkúl yẹn orí mo fi rù lọ́sẹ̀ tó kọjá àti ọ̀pá wùkì ní gbòòrò Ìbàdàn torí mi ò rọ́kadà àpò saka mọ́ orí rùwé. ó tún pẹ́ láìláìlàlà. mo ti fi kú lẹ̀ fún nígbà tó gun rẹ̀ pọ̀ nínú oṣù kẹfà ọdún yìí. torí pé mi ò gbọdọ̀ béèrè pé ìlú wọlé agbógun sí mi èlò ló jáde agbógun bọ́ bá ti gbé gbèsè dé ó ń bọ̀ lọ́dọ̀ mi wàá máa yáwó fún ẹ wàá máa fi rọ́ọ̀nù sùkúù wò ní fẹ́ kí n mọ̀ bó ṣe ń lọ. wàá ná 5,000 lọ́sẹ̀ wàá sọ fún mi pé mi wá ṣe statement mo ṣe ná. traffic torí ó ní business mi kí ni business rẹ̀ mi tí à ń tà mí sí tán ṣe ń bí iṣẹ́ wá bí ìyàwó gbọ́dọ̀ tàbí tí mo rẹ́jísítẹ̀ lábẹ́lẹ̀ ń bá tajà mo sẹ́ndì 24,000. ẹni bí ọkọ ṣe open up sáfálẹ̀ kò mọ̀ pé àlè yóò dóyàwó wò. àwọn tó wà ń bàdàn ìgbà tẹ́mi wà ní kírun yẹn náà ṣe lọ́tajà yẹn òkè mú 7,000 nínú 24 mo rò pé mo try ìdáyẹn náà every Friday lówó máa ń wọlé bá mi sẹ́ndì 17,000 kí n fáwọn tó wà ní ilé ìyá rẹ̀ mo dé kírun ó kí mo ń bá mi sọ̀rọ̀ pé báwo lè ní ṣe náà 17,000 láàrin ọ̀sẹ̀ kan mo ní mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé nìkan mo ní onú 17,000 sẹ́ni mo ti fáwọn yẹn ní 8,000 náà ní tèmi ṣé ti bá wá ná 9,000 lọ́sẹ̀ kan jọ àti married man tí mo dẹ̀ wọ mọ́tò wá bàdàn tí mo padà tí mo dẹ̀ jẹun ṣó dípò jù fún mi láti ná 9,000 ní ọ̀sẹ̀ kan. ipò yẹn manage ẹ ni. ok olóyà mi 5,000 nígbà tí mo ń lọ mo dé ìgboro Ìbàdàn jẹnẹrétọ̀ mi ò dáa mọ́. ọkọ ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ alẹ́ ló rojọ́ fún kò mọ́. wọ́n ní kí n change táǹkì ilé ìpò ẹ̀ tó ti gbó ó ti ní dọ́ọ̀tì nínú ẹ máa gbọ́ tí mo change o mo change táǹkì mo change calculator mo change installator ẹ̀ wọ́n ló ti blọ́ọ̀kù pa. ṣé ẹ gbọ́ mi bọ́ọ̀dù tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ike bọ́ọ̀dù ẹgbẹ́. mo change ẹ̀ nínú owó yìí náà ni o dẹ̀ wá gbógun tì mí pé báwo ṣe ná yàrá sí bá gbé ẹ lọ jà fún ọmọ bó ṣe náwó tiẹ̀. jẹ́ ń gbọ́ bá lè ṣe ń dáhùn. báwo ni ọkùnrin ṣe ní kọ̀ọ̀tún lórí ìyàwó ẹ̀ wọ́n á mú ẹjọ́ mi á máa gbẹ́jọ́ mi lọ sí àárín àwọn ọmọ ìjẹ́ ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí àwọn èèyàn náà máa kọ̀ǹtúrẹ̀ pé báyìí ní kò ṣe and tribe wọn dẹ̀ ní mo mọ̀ wọ́n dáadáa wọn ní respect fúnra wọn síbá àwọn àǹtí náà pé mọ́nì wọn àti àwọn tó kú géèmì lè gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ kò yá wa láti ní nọ́ọ̀sùn ni. láíláí. What are we saying?
Bá bá fẹ́ ṣe kan lọ́wọ́ fámìlì yín kí a ti mú owó ti tẹ̀lé tí wọn ò ní sọ fún mi. Bẹ́ẹ̀ ni bá dẹ̀ fẹ́ ṣe lọ́wọ́ fámìlì máa bèrè owó lọ́wọ́ ẹ̀ wá gbọ́. Àlè ló rojọ́ fún o kò mọ̀ pé ìyí ó ń dóyàwó òun o. Mo mọ tí mo ṣe o. Gbogbo fámìlì ti dá sọ̀rọ̀ àwọn pásọ̀ ti dá tí wọ́n ti ní kí sílẹ̀ sí ẹ̀ tó bá ti jọba ìgbà ti wù. Tó wá di pé ó ti rí yín ó ti wá rò pé bóyá àwọn ti rí ẹ̀ tó máa táyé tí wọ́n á fi replace mi. láìláì ẹ̀sìn tí mo ti fàyè gbọ́ gbélé yàn bọ́tẹ́ dábì. Ẹ̀sìn ò fàyè gbà gbogbo ilé èmi àti wáìfù náà ní ìṣù kan rí ọ̀rẹ́ ìpè wọn kópa bẹ́ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n náà wàá gbọ́ ń sìn báyìí. Ẹ̀sìn ò fàyè gbà gbogbo ilé òun tí máa sọ fún pé ọkọ yín lẹ̀sìn. èmi ò bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ń tẹ́ tọ́kọ́ wà láì wọ́n ṣe wọ́n dẹ̀ kejì. Àlè ló ń sọ̀rọ̀ àlè ló tún àṣọ ọkọ o. Mo mọ̀ dáadáa wọ́n bá ti gbọ́ ẹ̀ka tó bá sọ̀rọ̀ ó máa gbógun mo lè tẹ̀lé àwọn fọwọ́d àwọn kan tó bá mi fà lórí fóònù. ẹ má wọlé fún mi. mi ì fẹ́ kẹ́rin mọ́dù ẹ̀ mọ́ rárá mi ì fẹ́ kẹ́rin mọ́dù ẹ̀ tó o ti sọ ó ti ń lérí fún mi pé láíláí kò sí kan tó jọ pé mi ò lè ya òun àti mo ti lérí pé màá yà ní. ntọ́kùn yẹn bá fẹ́ dandan ni. Ojú mo fẹ́ ni o. Yes na. Mi ò kàn fẹ́ bá ní rárá mọ́. Mo ti gbọ́. Mo tún lẹ́nu mi lẹ́yìn ẹ̀ máa dé. Mo ti gbọ́. Lórí mo sanwó orí rẹ̀ mi ò fún lórí lẹ́gbẹ̀ẹ́ títí mo sanwó orí rẹ̀ ó dẹ̀ pé. 2004 mo fọ́ sanwó orí ẹ̀ 2019 wọn fẹ́ sòkú wọn tún ní màá tó owó orí mi san. Lẹ́yìn gbọ́ yẹn rí mo tún owó orí mi san 2019 náà. Irú ìyàwó wo nù. Ṣé gbọ́ ẹgbọ́n kan tá lè sọ irú ìyàwó wo nù ó dẹ́ ń do. Wọ́n ní ìyá ẹ̀ ní mo dá owó orí mo tún mi san. Ẹ wá gbọ́ conversation èmi àti. Bàbá mi dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀yìn débi pé ìwọ kò ní sọ pé ṣé bó ṣe fẹ́ràn mi ni. Mo ń bọ̀ mo fẹ́ play conversation àárín èmi àti bọ́ọ̀lù. Ẹ bá wẹ̀ lómi. Mo ń bọ̀. Long for you. Long. Mo fẹ́ play conversation èmi àti máa yẹn. Kẹ́ gbọ́. Ẹ jọ̀ọ́ ní sùúrù orí bí ló wà. Ẹ jẹ́ n play conversation yẹn kẹ́ gbọ́. What's up? Okay, yes ma. Yes ma. Hello, Aibikita. Lọ́la fún àmì. Yes ma. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Ẹ ń dó ọmọ obìnrin yẹn náà àwọn àtọ́bìnrin yẹn ń dóra yín. Ọkọ ẹ̀ tẹ̀ tí wọ́n ń fi ẹjọ́ ẹ̀sùn ẹ̀yìn. Ẹ̀yin àtọ́bìnrin yẹn ìyàwó máa yẹn yín àti ẹ̀ ń dóra yín náà. Hello? Hello ma. Mo ní ẹ̀yin àti ìyàwó máa yẹn ń dóra yín. Àdúrà wa bẹ́ẹ̀ ni. Ọkọ ẹ̀ dẹ̀ tí wọ́n á fẹjọ́ ẹ̀sùn yín. Náà obìnrin yẹn sọ wípé kẹ́ fòun sílẹ̀ òun ò fẹ́ doyin mọ́ ẹ̀ ń dalé òun rú ẹ̀ dẹ̀ ń bẹ̀ pé kó dúró ẹ̀ dẹ̀ tí wọ́n ń fún ọkọ ẹ̀ ní impression pé ẹ̀ mọ̀ nǹkan kan ìyẹn ń sin ọkùnrin yẹn inú kan ló fi ń bá yín sọ̀rọ̀ pé ọ̀rẹ́ ó tún trust yín pé àwọn èèyàn ń sọ fóun pé ẹ̀ ń dóra yín o ṣùgbọ́n òun mọ̀ pé ẹ̀ dóra yín irọ́ ni ṣùgbọ́n òun ò fẹ́ yín pẹ̀lú ìyàwó mọ́ gbogbo ìgbà tó ń sọ kinní yẹn ṣebí mùsùlùmí ni yín. Bẹ́ẹ̀ni. Ó dà pé àfáà nìyẹn lẹ máa ń dá sọ́rọ̀ àwọn èèyàn. No, èmi kan mo tá mùsùlùmí tá ní sá mo bẹ́ẹ̀ ni àfáà ni mí ná. Mo ní sáfà tó jókòó sí àpá. Ok, bọ́ ẹ máa ń bá wọn tọkọ àtìyàwó parí ìjà. Bẹ́ẹ̀ni. So báwo lẹ ṣe wá fíl nígbà tọkùnrin yẹn tó ń fi ẹjọ́ sun ẹ̀yin tó dẹ̀ ń sọ pé òun mọ̀ pé ìdóyàwó òun tẹ́yìn dẹ̀ mọ̀ pé ìdóyàwó ẹ̀ wà lára àwọn tó dalé ẹ̀rù báwo lẹ ṣe ń fíl. Ìgbà yẹ èmi sọ fún ìyàwó ẹ̀ pé gbogbo tọkọ rí ò fẹ́ pé kò lọ sí fún. Ẹ̀bọ̀ lára nǹkan tọkọ ẹ̀ ò fẹ́ ni pé ọkọ ẹ̀ suspect pé ó ń rìnrìn kùnrin ẹ̀yin dẹ̀ jẹ́ kan nínú àwọn ìrìn kùnrin tó ń rìn obìnrin yẹn dẹ̀ wá bá yín pé ó tún béèrè question lọ́wọ́ yín pé ṣé ẹ lè gbarú ẹ̀ òun ò ṣe mọ́ bọ̀ mo rí nínú ọ̀rọ̀ yẹn pé ẹ̀ ń pacify ẹ̀ ẹ fẹ́ máa bẹ̀ pé kó pẹ̀sì máa dóra yín.
No, sọ́kọ àbí ìyàwó. Ìyàwó nígbà tí ìyàwó sọ fún yín pé òun ò dóyín mọ́ kẹ́ fòun sílẹ̀ ṣẹ́yìn lè gbàrú ẹ̀ pẹ̀lú ìyàwó yín. But ó ní kò sí pé ẹ̀yin ò mọ̀ ó ní kò sí tó kàn yín pẹ̀lú yẹn pé bọ́ ẹ̀yin o òun ò dóyín mọ́ then ìgbà tọ́kọ ẹ wá rojọ́ fún yín tí ó ń sọ nǹkan tí ìyàwó ẹ̀ ń sọ tẹ́jẹ̀ wà lára àwọn tó ń dalé yẹn rú mo gbọ́ tẹ̀ ń sọ fọ́kọ yẹn pé ẹ lè gbàrú ẹ̀ o báwo lẹ ṣe feel. Ìyàwó àdéhìnká tó mẹ́mi mọ́ normally nítorí mi ò sọ fọ́kọ ni mo sọ fọ́kọ yẹ. Ẹ bọ̀ kí lẹ wá gbé wá fún no kí lẹ gbé wá kémi wá ṣe nínú ẹ̀ ẹ dalé yẹn rú lóòótọ́ ẹ wá béèrè lọ́wọ́ mi ẹ wà lára àwọn tó dalé yẹn rú nítorí pé ọkọ ìyàwó yẹn ń fi yín spite ọkọ ẹ̀ ó ń sọ fún ọkọ ẹ̀ pé best friend òun lẹ jẹ́ kò dẹ̀ tó láti yà yín ọkọ ò dẹ̀ mọ̀ ó mà ṣe ò láìla ọkọ tí wàá fi ẹjọ́ sùn yín ọ̀tá lẹ jẹ́ sọ́kọ yẹn then bẹ́ẹ̀ ni ọ̀tá lẹ jẹ́ sọ́kọ yẹn wọ́n ní kẹ ẹ tún wá lọ no nǹkan tẹ́ ṣe ò dáa o ẹ tún kó àwọn ọmọ yín ẹni tẹ́ ń dóyàwó ẹ̀ tó ní business ẹ tún ká àwọn ọmọ yín lọ sí school wọn. No, school àwọn àti ẹ̀tẹ̀lẹ̀. Ok ìgbà tó wá ń dóyàwó ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ń dóyàwó ẹ̀ ẹ dẹ̀ fún màá yẹn ní chance láti sọ̀rọ̀ fún yín kò tiẹ̀ yẹ kẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ní guilty conscience pẹ̀lú ẹ̀sìn tẹ́ ń ṣe kò yẹ kẹ́ ó ní mo máa ń sọ pé ìwà lẹ̀sìn kò yẹ kẹ́ jẹ́ kí máa yẹn ní chance láti bá yín sọ̀rọ̀ rárá because ẹ̀ ń dóyàwó ẹ̀ kò dẹ̀ mọ̀ pé ń dóyàwó òun. Àti gẹ́gẹ́ bí mo sọ̀rọ̀ hello mo ń gbọ́ yín. Ṣé rí màdámù yìí ọkùnrin jáwọn ọkọ̀ tó máa há sí mi ló ń bẹ̀ yẹ wọ́n ti ní nǹkan ó máa lọ sí weekend tó Monday adé ní Friday tó bá dé Friday báyìí ilé máa gbóná nígbà yẹn ìgbà tí wọ́n yẹn sún mẹ́mi ni wọ́n ṣàṣeyẹ pé òun ní BP òun ti ní pé asthma president lòun kíní kan pé àmọ́gbà tó ń pàdé mi òun rí pé òun lo oògùn mọ́. Ọkọ gan rí pé wọ́n fún un lé kìkìlẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ọkọ wa wò pé ẹni máa rẹ́rìn-ín èmi dẹ̀ máa yá lówó ìfún ọkọ náà ìṣòwò ọkọ náà lówó. Ẹ gbọ́dọ̀ ìgbé ní òun máa pè máa yáyàwó lówó gbọ̀tẹ̀ ń. Tọ́kọ bá mọ̀ pé àlè lẹ jẹ́ síyàwó kò ní yáwó lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni so tọ́kọ bá so ó tó gbogbo àṣírí yẹ so tó wá fún mi pé èmi ni mò ń múnú ń dùn èmi mo ṣe kẹ́ni. Ọkọ wa sọ fún un pé ìgbà tí mo wá rí pé frustration yẹn pọ̀ mo ní èmi ó kọ́ ọmọ kúrò ní ọ̀dọ̀ yín o ọkọ ní pé kí n má kọ́ ọmọ kúrò ìgbà tó wà di December ọkọ ní pé kí n kọ́ ọmọ kúrò mo ní no àwọn ọmọ ti bẹ̀rẹ̀ first time pé so tó bá bá yẹ dọ́ta pé ìlú kọ́ ọmọ kúrò báyìí pé dẹ́ẹ̀dì wọ́kọ̀ admit àwọn ọmọ mi. I think I'm going to block this person. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún mi. I'm going to block this person. Pé ká fúru nínú mọ̀ sí kọ́kọ́. Àní yóò sì dáa. Àmì ìyàwó ẹ̀ ní proprietress ó ní òkè. So ọkọ ìwà fẹ́ gbà kí ìyàwó bú mi lójú òun. Àmì ìyàwó ìfẹ́ gbà kọ́kọ́ sọ̀rọ̀ mi bákan lójú òun. Àmọ́ ìṣòro mọ́ bí àmọ́ react bákan sọ́kọ́. So ọkọ sẹ́ni méjì sí pé ń ronú pa mi pé kò ronú fún pa mi á sẹ́ni méjì yẹn sì máa kà ọkọ lápàdà kúrò nílé pé òun fi kalẹ̀ fún mi pé kí n máa fẹ́ pé mo yọ̀ǹda rẹ o sẹ́wọ̀n kébìlì mi kọnu sí èmi ò gbọ́dọ̀ tó bá yẹ pé lè wá bí dàrú tó bá yẹ pé kò bá nílẹ̀ pé èmi kọnu sí fún fẹ́ fẹ́ ni kò ó yẹ kó lóun ò gbà náà àwọn sábà béèrè fẹ́ lọ gbà tó wá yá ó ti wá ń bẹ́ nìkan ó ti ń fẹ́ nìkan tẹ́lọ̀ lẹ́nu yẹ ẹni ẹni tí ń sọ ẹni ẹni tí ń bá sùn. Ẹ bọ̀ ìgbà tó wá sọ fún yín pé òun ò ṣe mọ́ kí ló dé tẹ wá fẹ́ máa pacify ẹ̀ pé kó dúró then kí ló dé tẹ fi chance ilẹ̀ tọkọ ráyè bá yín sọ̀rọ̀ tẹ dẹ̀ mọ̀ pé ń dóyàwó ẹ̀ nínú ọ̀rọ̀ tọkọ sọ ọkọ ò mọ̀ ọkọ láwọn èèyàn sọ fún ó lè ṣeé ṣe pé bí àgbà tí ọkọ sọ fún yín kẹ́ kọ́ ọmọ kúrò yẹn etí ọkọ ti kún ni
ọkọ láwọn èèyàn sọ fún oníṣùgbọ́n òun ò gbà pé ń dóyàwó ó tún wá ń fẹjọ́ ìyàwó ẹ̀sùn yìí ó tún bẹ̀ yín pé ẹ má jẹ́ kó dọ̀tí ra yín lára o torí àwọn èèyàn tún sọ káàkiri pé ń do báwo lẹ ṣe fíìl ní gbogbo ìgbà yẹn. àwọn gbogbo àwọn èmi fẹ́ fílẹ̀ lẹ́bọ̀dọ̀ ìyàwó gbà. ẹ̀bọ̀ ìgbà tó dẹ̀ tún wá gbà láti fi yín sílẹ̀ kí ni nǹkan tí ó dé. télọ̀ ló fẹ́ lọ fẹ́. ó fẹ́ lọ fẹ́ télọ̀ ó fẹ́ lọ fẹ́ agbépo but bó ṣe fẹ́ fi yín sílẹ̀ yẹn gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run o èmi fi pé ó yẹ kẹ́ o pé ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn mi o so ẹ̀yin sì fẹ́ máa pacify ẹ̀ pé kàkà tó máa fi fẹ́ télọ̀ ẹ sì fẹ́ máa do lọ bó dẹ̀ ṣe fẹ́ fi yín sílẹ̀ yẹn ẹ̀yin ti mọ ọkọ télọ̀ ò mọ ọkọ bọ̀ ẹ̀yin mọ ọkọ dẹ̀ ní confidence nínú yín ẹ̀yin ò ṣe rí pé bó ṣe fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ fún yín bọ̀ télọ̀ ò tí ì bá ọkọ sọ̀rọ̀ ọkọ ti bá yín sọ̀rọ̀ ọkọ di nínú ọ̀rọ̀ tọkọ dẹ̀ bá yín sọ ọkọ ní confidence pé ẹ lè dóyàwó òun so ńgbà tó ti wá ní confidence yẹn tó dẹ̀ ti wá sọ pé ìyàwó wa bá yín pé òun fẹ́ fi èmi fi opportunity láti sọ pé Ọlọ́run ò ṣe o kò yẹ kẹ́tì ẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ pé kó dúró rárá torí ọkọ yẹn ní trust nínú yín pé ẹ lè dóyàwó òun. ó ní. so èyí dẹ̀ sì fẹ́ máa dóyàwó ẹ̀ lọ but ju gbogbo ẹ̀ lọ kí ló sún kí lẹ fìpò sún ìyàwó yẹn dé gbogbo nǹkan báyìí ṣé wà ọkọ ni. ìwà ọkọ ni ṣe rí ìyàwó jẹ́ ẹni tí ó wá láti inú ilé fámìlì tó lówó. ọkọ wá láti fámìlì tí ò lówó. so ìyàwó wa jẹ́ ìyàwó ó wá ní ọ̀sẹ̀ kan táwọn ṣe wedding ó lọ́sẹ̀ kan yẹ ó ní bó ṣe. gbogbo ẹni tó bá ti pè máa block yín ni. olúwa ní ọmọ àbólú kíní gangan olùsọ́nsá kí wọ́n wá ní òun ti ṣe mistake ó ti ṣe ọkọ yẹn ó wá láwọn òjọjọ rẹ láàrin ọ̀sẹ̀ kan rí láti bí 17 years. báwo lẹ ṣe meet ìyàwó ṣé true ọkọ lẹ ṣe meet ìyàwó ni abẹ́kọ̀ meet ìyàwó ni. èmi pè ní mo pè pé mo fẹ́ rí so mo dẹ̀ invite ẹ̀ wá sílẹ̀ ọ̀dọ̀ mi mo dẹ̀ toast ẹ̀. báwo lẹ ṣe pé mo ní mo fẹ́ rí. níbo lẹ ti rí tẹ́tí sọ́pọ̀ ẹ fẹ́ rí níbo lẹ ti meet ẹ̀ rí. ṣé àbúrò sùkúrù àwọn àmì ń lọ. ó wá sílẹ̀ yìí ok ẹ tó ṣe ó dẹ̀ gbà ìjọ́ kẹta ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dóra yín. ìjọ́ kẹta àlà bẹ̀rẹ̀ sí dóra wa ó wá sọ fún mi pé ẹnìkan kan ò sí òun lásọ wò rí láti bí 17 years àfẹ̀mí náà ni bọ̀tẹ̀ ó mọ búra o èso tó ń bá pè pé ó dà láti January 6 báyìí àgbà púpọ̀ ló súnmọ́ ó yá búra pé ẹlòmíì ò súnmọ́ àfẹ̀mí nìkan kò lè búra o. ẹ báwo lẹ́yìn náà ṣe máa ní kó búra rú ẹ ń ṣọkọ ẹ̀ náà. irọ́ ìgbẹ́jẹ́ kó ìmọ̀ sọ pé mi nìkan náà ni mo ń bá wọn sùn. ẹ̀ẹ́dẹ̀ gbà pé yìí nìkan náà ni ẹ̀yin gan ṣàṣejù náà nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yẹn ẹ̀yin lẹ burú jù ṣé kìí sọ tòótọ́ fún yín ẹ̀yin lẹ burú jù aṣekúpani nìyí mọ̀rísì tó ṣe jẹ́bẹ̀ aṣekúpani nìyí mi nípa rọ́ fún yín mi ò ní ìdí kankan látọ̀wọ́ yín ẹ lè má bá mi sọ̀rọ̀ mọ́ mi ò kí ẹ̀ bọ́ aṣekúpani nìyí mọ̀rísì ni wípé ọkọ yẹn ní bìlíìfù nínú yín pé ẹ̀ẹ́dóyàwó òun. ìsọ lójú mi ni o ìsọ fáwọn fámílì ọkọ o. bẹ́ẹ̀ ẹni sùúrù ó sọ lójú yín ṣá nǹkan tó sọ lójú yín lẹ́yìn gbọ́ nǹkan tó dẹ̀ sọ lójú yín lẹ́yìn gbọ́ èyí tó sọ fáwọn sábìlì ìyàwó yẹn àhesọ ni wọ́n wá sọ fún yín ni bọ́ eléyìí tó sọ lójú yín ó ní àwọn èèyàn sọ pé òun dóyàwó mi ṣùgbọ́n mi ò gbàgbọ́ ó tún kó ẹjọ́ ìyàwó ẹ̀ ó tún rò ó fún yín ẹ̀dẹ̀ tún fi lé sí pé àmì ilé gbarú ẹ̀ wá ẹ̀yin náà wà lára àwọn tó bá yé obìnrin yẹn jẹ́ ẹ wà lára àwọn tó bá yé obìnrin yẹn jẹ́ wàláì gbogbo nǹkan tóbìnrin yẹn ṣe torí ọkùnrin yẹn wá fẹjọ́ ẹ̀sùn yìí in trust pé ọkùnrin yìí ó tún wá sọ fún yín pé ẹ má jẹ́ kó kó ìdọ̀tí mọ́ yín lára wàrà ṣe ti dọ̀tí ẹ má jẹ́ kó sì dọ̀tí rà yín lára o nítorí gbogbo ayé nǹkan tó ń sọ ò dáa o so ó ṣe kò believe ó ní ẹ má jẹ́ ń rí mọ́ yín mọ́ o tí bá tún rí pẹ̀lẹ́ lómi máa bá tiẹ̀ jẹ́ now how would you feel torí ọ̀rọ̀ yìí mi ní parọ́ fún yín máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. èmi gbọ́dọ̀ sọ wọ́n lè bẹ́ẹ̀ ni yes. èmi máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ọgbọ́n méjì ni. mo mọ̀ pé ọkọ yẹn nínú ọ̀rọ̀ tọkọ yẹn gan sọ ẹni tó ń le ni but bọ̀ ṣe rí ẹ̀yin náà mi ní parọ́ fún yín ìwà tẹ́ wò dáa ìwà ọ̀dàlẹ̀ lẹ́yìn torí pé ọmọbìnrin yẹn béèrè question kan lọ́wọ́ yín nígbà tó ti fẹ́ repent tó ti fẹ́ yí ẹrù yẹn kúrò lórí yín ó ní ṣèbí ìyá àbèjì lẹ ní
ó ní ohun tẹ́ ń ṣe pẹ̀lú òun ṣe lè gbà kí ọkùnrin míì ṣe pẹ̀lú ìyá àbèjì ẹ̀dẹ̀ tó sì fẹ́ máa bá ìyàwó tèmi mi fi lọ́kàn balẹ̀. ẹ̀yin ò kí ń ṣe excuse bàbá bọ̀ nígbà tó ti fẹ́ ẹ ti gbọ́ pé nǹkan tẹ kúkú ń ṣe kò ń ṣe nǹkan tí inú Ọlọ́run dùn sí obìnrin yẹn dẹ̀ tí wàá fẹ́ bá yín mú ẹ̀ṣẹ̀ kúrò lórí yín dó àmọ́ nǹkan tọ́lọ́run dùn sí but ní society ẹ jẹ́ ká sọ pé nǹkan tí society frown at ni àwọn ò mọ nǹkan tí Ọlọ́run kà sẹ́ṣẹ̀ torí kò sẹ́ni tó mọ̀ bọ̀ obìnrin yẹn fẹ́ bá yín yí ẹrù yẹn kúrò lórí yín ẹ dẹ̀ fẹ́ gbà sórí yín. Fẹ́lò ẹlòmíì ní. Iye òkò ẹ̀yìn màmá bàbá iye òkò ẹ̀yìn ṣe mọ̀ pé nǹkan tẹ ṣe yín sì nǹkan tẹ mọ̀ pé tétí bá gbọ́ kò ń ṣe nǹkan tó dáa pàápàá tí àwọn èèyàn tí ọkùnrin yẹn trust yín. Ó trust mi o. Ó trust mi kódà kò lè fèsì mi bó ti wáyé kò lè fèsì mi. Ṣé ń gbọ́? Kò lè fèsì mi pé mò ń ṣe ohun ìlẹ́yìn ni. Kò lè fèsì ó sọ fún àwọn ẹbí ìyàwó o sọ fún àwọn ẹbí tiẹ̀ o ṣùgbọ́n kó sọ fún mi àbáwọn yẹn tó súnmọ́ mi àwọn tó súnmọ́ mi tó bá pè báyìí tó bá sọ wípé ní òkè yóò ní kò fẹ́ o ẹ̀kọ́ tí mo wí dáadáa o mi ò sọ pé bàbá mi jí ń fẹ́ o mi ò sọ pé ó fẹ́ gbọ́ tó wí dáadáa o. Ó mà ṣe o. so ọ̀tẹ̀ obìnrin yẹn sìn báyìí àti nǹkan sẹ́yìn mọ́ pé òun ló dalé tó wáyé pé kò bá gbà fún mi tó fèsì ọkọ rẹ̀ sẹ́yìn pé kò dalé rẹ̀ rú báwọn òun ló gbà fún mi. Make me takes two to tango ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní lọ́wọ́ mi ẹ jẹ́ kí dẹ̀ sọ nǹkan kan fún yín òun kọ́ ló gbà fún yín màá sọ pé ẹ̀yin lẹ dalé ẹ̀rù mọ reason tí obìnrin bá ní problem nínú ilé tó bá ní problem nǹkan tó lè ó ṣẹlẹ̀ sẹ́mi gan ó lè ṣẹlẹ̀ sí anybody tí obìnrin bá ní problem nínú ilé oríṣiríṣi nǹkan ló máa ń wá sórí wọn. Oríṣiríṣi ìwà bí má ṣe lògùn má fún obìnrin ní wàhálà nínú ilé má jẹ́ kí tóbìnrin bá ní relationship pẹ̀lú ẹ dìímú tẹ́ bá wà ní relationship tó mọ̀ pé ó fẹ́ ó ti wúlò fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó ọdún kan ọdún méjì propose sí ṣe nǹkan tó yẹ kó ṣe love ẹ fún nífẹ̀ẹ́ tí obìnrin ò bá rí ìfẹ́ àbí tóbìnrin tẹ́ bá fìtìná tí obìnrin jù nínú ilé obìnrin lè ṣìṣe nígbà míì tóbìnrin bá ṣìṣe ó wá bọ́ sí obìnrin yẹn nísìnyí ìwàhálà tó ń rí nínú ilé ló fi bọ́ sọ́wọ́ tiyín tó bá jẹ́ pé ńgbà tẹ́ pé tẹ́ bá sọ̀rọ̀ pẹ́fẹ́fẹ́ tó kẹjọ́ tó rò lẹ̀ fún yín bákan méjì ni ẹ̀yin lè serve pé kẹ́ redress ilé ẹ̀ báyìí sọ fún wípé jẹ́ kí n bọ́kọ ẹ sọ̀rọ̀ ní sùúrù ṣe kiri kan kẹ́ wá pe ọkọ ẹ̀ pé wá ṣe ọmọbìnrin báyìí ló ti ń ṣẹlẹ̀ o tó bá change ìwà ẹ̀wà lose ọmọbìnrin o kìíní kan but ẹ̀yin lo advantage nǹkan tó ń go through nínú ilé so mi ì lè sọ pé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ mi ì lè ọkọ yẹn gangan ló dá lẹ́yìn ẹrú kò sí lọ́wọ́ obìnrin kò dẹ̀ sí lọ́wọ́ yín but ẹ̀yin kò tún jẹ́ pé ìgbà tó obìnrin yẹn ti wá nípò òun fẹ́ jáwọ́ ẹ filẹ̀ then kò yẹ kẹ́yìn nígbà tẹ́yìn ti rí pé ẹ ti ń do woman yẹn kò yẹ kẹ́ close mọ́ ọkọ ẹ̀ rárá insult ni. Mi ò close mọ́ ọkọ. Kò yẹ kẹ́tì ẹ̀jẹ̀ kọ́kọ́ yẹn fi ẹjọ́ ìyàwó ẹ̀sùn yín rárá ọkọ yẹn ló dalé ara ẹ̀ rú látàrí ìwà burúkú ìwà pápá ìwọ̀nba ní ọkùnrin ń lera jù ìwọ̀nba lọkùnrin burú jù tọkùnrin bá burú máìndì obìnrin flexible wọ́n á dóko níta wọ́n á ṣú ìwà tí ò yẹ kó wọ́n wù tí pàápàá tóbìnrin bá nídìí nǹkan lọ́wọ́ ọkùnrin tí ò ṣe tóbìnrin feel less of a woman tóbìnrin feel stupid á wùwà tí ò yẹ kó wù á ti ṣètò nínú ẹ wo bóbìnrin yẹn ṣe ń sound nsìn ìjẹlẹ̀ ever sọ wípé obìnrin tó sọ fún yín pé ọkàn òun balẹ̀ inú òun dùn high blood pressure òun low ìjẹlẹ̀ ever believe pé irú obìnrin yẹn ló tún sọ irú nǹkan tó ń sọ fún yín yẹn. bí ọkọ ẹ ṣe pòrúurú nígbà yẹn ló ṣe wùwà. no bí ọkọ ẹ ṣe pòrúurú nígbà yẹn ló ṣe wùwà fún yín ló ṣe gbára ẹ̀ sílẹ̀ nítorí pé ó wà nínú ìbànújẹ́ ó wà nínú emotional problem tóbìnrin bá ní emotional problem anything náà lè ṣe a ti ṣetán kó díẹ̀ tó wálẹ̀ ìmí àṣe tójú ẹ̀ bá wálẹ̀ lára yín tán á di ẹni wípé kò ní lè stop mọ́ ìmí adẹ̀ ṣe adẹ̀ tètè ní ìrònú pìwàdà tí ọkọ bá change bọ̀ wípé dídá lé yẹn rú
ọkọ yẹn tó níwà burúkú tó fi ti obìnrin yẹn síta ló dá lé yẹn rú o but ibi tẹ́yìn ti wá fi ibi tí ìwà tí yóò ti wá da ní ìwà mọ̀nàfíkì tẹ́yìn wù number 1 pé ẹ ti ẹ̀ ní connection pẹ̀lú ọkùnrin yẹn number 1 number 2 obìnrin yẹn fẹ́ yíwà padà ìtẹ́mi rò pé yẹ kẹ́ ṣe ní pé kẹ́ lu opportunity láti bá sọ̀rọ̀ pé kó yí padà kó dẹ̀ tún máa lọ sọ́dọ̀ ẹlòmíì but mo rí selfishness and self-centeredness nínú ìwà tí yín wípé ẹ ń gbádùn òbò obìnrin yẹn fẹ́ filẹ̀ ẹ̀yin tún ti ń jealous. mo gbádùn rẹ̀ gan o òun gan gbádùn mi. gbádùn obìnrin yẹn ẹ fẹ́ kó fi yín lẹ̀ ẹ fẹ́ kó lọ dókò míì ẹ fẹ́ kó dúró sórí oko tiyín wàhálà oko tiyín tó ń dó yẹn àtòkò mi tó ń dó ìyọnu ló jẹ́ fún lé ẹ̀ so ìgbà tó lóun fẹ́ kúrò lọ́dọ̀ yín yẹn èyí tára fi ń ta yín pé nítorí ó fẹ́ lọ dókò mi yẹn ó yẹ kẹ́ máa mọ bẹ́ẹ̀ ṣe máa lo ọ̀nà yẹn tó fi máa jáwọ́ láti padà lọ bọ́kọ̀ bóyá ẹ máa pé ọkọ ẹ̀ báwọn àgbàlagbà kan sọ pé irú ọmọkùnrin yí padà kó lè gbà yàwó ẹ̀ padà ìwà tí yàwó ẹ̀ sọ pé oníre nǹkan kan bá ẹ̀yin ò ṣe yẹn selfishness ẹ̀yin ò ní kílẹ̀ yẹn má dàrú. ẹ̀mí Ọlọ́run ti ń bá mi sọ̀rọ̀ látara yín bọ́tẹ̀ kò láníyàn pé ọkọ láníyàn pé kò fẹ́ fẹ́ mọ́. Ó láníyàn pé kò fẹ́ fẹ́ mọ́ kò láníyàn pé kò fẹ́ fẹ́ mọ́ wọ́n ní a ti kọ́ pé Jésù máa jìyà lórí igi àgbélébù ṣùgbọ́n ègbé ni fún ìran Júdásì tó fi Jésù wọ̀n. a ti kọ́ pé Jésù wọ́n pẹ́ lágbélébù. bẹ́ẹ̀ni ègbé ni fún ìran Júdásì tó fi Jésù wọ̀n. ó gbé wá bíbá yìí àti kàlákà yóò ní dàrú láíláí. àmín. bọ̀tẹ̀ fọ́ọ̀tì tó wà lọ́wọ́ tèmi kò tó tọkọ o. fọ́ọ̀tì wà lọ́wọ́ ọkọ èmi máa gbé ọ̀rọ̀ yìí síta kí n sọ fún yín ẹ̀kọ́ dẹ̀ la máa fi kọ́ àwọn ọkùnrin ẹ̀kọ́ la máa. mọ nǹkan tí mo ṣe play ọ̀rọ̀ yìí tán mo máa open phone eléyìí tẹ́ rí lẹ rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ní irú situation yìí tó jẹ́ pé ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan fún yín ọ̀yin ọkùnrin nǹkan tó pa obìnrin jù ní time tí obìnrin bá ń go through emotional problem kò sí nǹkan kan lórí ẹ̀ mọ́ ẹni tó máa gbé kúrò nínú situation yẹn òun ló wà lórí ẹ̀ bóbìnrin bá rìn gbèrègbèrè tó bá lọ rìn sọ́wọ́ driver ẹ̀ tó rìn gbèrègbèrè tó rìn sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ẹ tó bá jí ọmọ ọ̀dọ̀ ẹ ló lè fi ọwọ́ sí èjìká obìnrin tó pàtẹ tó bá ṣọ́ra àdó ẹni mo parọ́ tóbìnrin bá ti ní emotional problem tí wọn ọkùnrin bá ti burú mọ́bìnrin jù torí pé mo sọ fún pé àwọn obìnrin míì wà tí wọ́n da ṣùgbọ́n tó bọ́ sọ́wọ́ ọkùnrin burúkú tí obìnrin bá ti rìn gbèrègbèrè bọ́ sí ọwọ́ ẹni tí ò tó ẹ tí ò lè kó bàtà ẹsẹ̀ tó bá wà níbẹ̀ fún obìnrin nígbà tí obìnrin tí ọkàn obìnrin pòrúurú tí obìnrin wà tó wà down psychologically emotionally tí obìnrin wà tí spirit ẹ low tí mood ẹ low tí ó bá lọ bọ́ sí ọwọ́ ẹni tó ń fún ní oúnjẹ tó wà tó kàn fọwọ́ tì léjìká báyìí gbà bí mo ṣe sọ fún ẹ á ti do tọ́kójú ẹ tó wálẹ̀ ẹnu madam sorry madam ẹ má sunkún mọ́ ẹ má gbọ́ madam ẹ má sunkún mọ́ Ọlọ́run á ṣe tó fọwọ́ pàtẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á fọwọ́ rìn láyà obìnrin á gbójú sókè bá wojú ọkùnrin yẹn báyìí omi yẹn á tún dà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú ẹ̀ wàrà wọ́n máa dóra wọn kó tó wálẹ̀ ní ara obìnrin yẹn wọ́n á ti dóra wọn tán in tí mo mọ̀ọ́mọ̀ play èmi ò blame ọkùnrin mi ò blame obìnrin yẹn ọkùnrin yẹn àti àáfà yẹn ni mo blame mi ò blame àáfà yìí pé ó dó obìnrin yẹn nítorí nígbà tí obìnrin yẹn fẹ́ kú àáfà yẹn wà ń bẹ obìnrin yẹn confirm fún wípé high blood pressure tóun ní ó lọ́lẹ̀ nígbà tóbìnrin yẹn ti fẹ́ kú tí ọkọ ilé ti fìtínà tiẹ̀ ó rí àáfà yẹn gẹ́gẹ́ bí ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú eléyìí o ló wà nínú situation yẹn tẹ́ gbọ́ lẹ gbọ́ gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin ló flexible jù kò sí saint obìnrin kankan níbì kan ipe obìnrin kan ò lè ṣe nǹkan kan gbàgbé ẹ̀ the best thing ni pé make your woman happy all time ipe obìnrin kan ò lè ṣe kíní kan má jẹ́ kí obìnrin ní emotional problem or psychological problem èèyàn lóbìnrin èèyàn dẹ̀ lèèyàn máa jẹ́ èmi ò blame àfà yẹn torí pé àfà yẹn fún obìnrin yẹn ní ayọ̀ nígbà tó ní ìdí ayọ̀ ibi tí mo ti blame àfà yẹn ni ibi tí obìnrin yẹn ti lọ bá pé òun ò ṣe mọ́ tó
tó dẹ̀ sì fẹ́ máa insist pé kóbìnrin yẹn máa ṣe nítorí pé àfáà yẹn ti ti ẹran ara àti selfishness ó ti tì í bọ̀ ó ń gbádùn obìnrin yẹn then ibi pé ó tún fún ọkọ obìnrin yẹn ní chance láti bá sọ̀rọ̀ ibi tí mo ti blame àfáà yẹn nìyẹn o ju gbogbo ẹ̀ lọ́kùnrin yẹn ló fà á torí tó giri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ àwọn kan ní I cannot come and die lè ní kóbìnrin kú èyí tí mò ń sọ fún yín a lot ló ń ṣẹlẹ̀ tí mò ń gbọ́ lójoojúmọ́ tó bá wà in the attitude wípé òun bá ta obìnrin yẹn emotionally psychologically wàhálà ìjọ tí ò bá ti mind mọ́ kó mọ̀ pé ó ti ń dókò mi á do ẹ gbàgbé pa gbogbo obìnrin dignity obìnrin ò ní tìjú kò sí tìjú lórí pé èèyàn ní emotional problem téèyàn bá ní emotional problem kò wà in control of ọpọlọ ẹ̀ mọ́ téèyàn bá ní psychological problem òun kọ́ ló ń control ọpọlọ ẹ̀ ló ń control mind ẹ̀ ló ń control ọpọlọ kọ́ ló ń control ọpọlọ ẹ̀ mọ́ kò ní strength kò ní power over anything mọ́ láyé ẹ̀ so torí ẹ̀yin society ẹ wà quick at aláṣẹ́wó ni onírìnkùnrin ó lọ́kọ́ lé ó dẹ̀ ń dókòǹtà kí lọ́kọ́ ilé ẹ̀ ṣe fún kí ló ti lọ dókòǹtà àbẹ́ ẹ̀rí ṣekúṣe tó ṣe onídọ̀tí ni kí ló mu dọ̀tí kí ló ti lọ dọ̀tí ipò wo lọ́kọ́ ilé ẹ̀ wà tó fi lọ dókò níta kí ni nǹkan tó rí níta ẹ máa ń fi pé bóyá kẹfọ́bìnrin lówó kẹfọ́bìnrin ní aṣọ kẹsanwó ilé ẹ rò pé bóyá òun ni obìnrin èmi gẹ́gẹ́ bí obìnrin tó bá fún mi lówó tó bá fún mi nífẹ̀ẹ́ tí mi ò ní pain mo lè fowó mi fẹ́ èmi gẹ́gẹ́ bí mi ṣe rí gẹ́gẹ́ bí obìnrin nìyẹn mo lè má ní mi ò jẹ mi ebi ò dẹ̀ pa mí mi ò dẹ̀ yó mo dẹ̀ mọ̀ pé a ní àwọn ogúnlọ́gọ̀ obìnrin bíi tèmi so eléyìí tẹ́ gbọ́ yìí fún ẹ̀yin ọkùnrin ẹ̀yin tẹ́ dẹ̀ wà quicker oníranù obìnrin tó tẹsẹ̀ síta tó lọ dókòǹtà kò fẹ́ filé ọkọ lẹ̀ at that time ó wà emotionally down psychologically kò balance ó lè jẹ́ okó tó máa dún yẹn ló máa mú ara ẹ̀ lẹ̀ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ wà careless tó jẹ́ pé máa fi pé torí pé ti lówó lọ́wọ́ owó máa ra kinní kan tó obìnrin ẹ bá ti fajúro tó dẹ̀ fẹ́ kí wọ́n dó obìnrin ẹ tó fẹ́ kí driver bẹ́ẹ̀ do tó fẹ́ kí ẹni tó ń gba owó iṣẹ́ lábẹ́ ẹ kó bẹ́ẹ̀ do tètè tó bá ti róbìnrin yẹn tó sunkún àbí tójú ẹ fàrò tètè má kì í Àyìnkẹ́ ẹ wá Kẹ́mi kí ló ṣe ẹ́ kí ló dé tójú ẹ fi fàrò Olúyinká kí ló ṣe ẹ́ kí ló dé tójú ẹ fi fàrò kí ni mo ṣe fún ẹ tó bá ti wà nonchalant about bí obìnrin ẹ ṣe ń fajúro ọkọ mi á wà nonchalant about you wọ́n á dẹ̀ dóyàwó ẹ obìnrin yẹn náà wà nonchalant á lọ dókò mi ó lè jẹ́ bí tó ti rìn lọ síta tó kàn lọ jókòó kó lọ gbatẹ́gùn ní park níbi tó ti ń ronú ẹ ẹnìkan ti máa háì á ti máa wò pé obìnrin nírọ̀lẹ́ every ìrọ̀lẹ́ àdẹ̀wà máa jókòó síbi kí ló wá ṣe bí á ti determine pé àwùjọ tó bá ti wá lọ́la máa lọ rìn bá máa tẹ̀ lọ chat ẹ̀ up ó tán ṣòdè wá rí irú okó bẹ́ẹ̀ yẹn wọn kì í take long nǹkan tó dó wọn o kò ń ṣe okó jẹ́ ká sì máa wóra wa ká tó dóra wa sì ń ṣọ́ra wa tí obìnrin bá ní emotional problem wọn kì í ṣe okó jẹ́ àti máa wọn ṣe relationship jẹ́ ká sì máa wóra wa ká tó dóra wa jẹ́ ká sì máa wóra wa bóyá after má ti rí pé ó da màá mọ̀ pé ó lè dó mi irú okó yẹn okó warawara ni obìnrin á ti do tán ká rẹ̀ tó wálẹ̀ okó warawara ní nírú okó bẹ́ẹ̀ because in fact ààrẹ adé wálẹ̀ tó bá dókó yẹn torí ó máa secret nǹkan tó ń pè ní endorphin tó máa jẹ́ kó calm oxytocin ó máa calm nerves so ìwọ tó mọ̀ tó jọ́kùnrin tó mọbìnrin bátà wọn okó warawara ní wọn á dókó warawara kò ń ṣe okó ẹ dúró ẹ jẹ́ ká máa wò wá ẹ kò ní wò wá ẹ tóró need ẹ at that time ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tó ń suit soul ẹ ẹni tó jẹ́ ká rẹ̀ wálẹ̀ ni nígbà yẹn ó ní mo ṣe sọ fún àwọn èèyàn kan wípé okó lóòótọ́ àti lódodo kò mọmiye kò ní tìjú bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ burúkú gba lórí bí a bá sọ̀rọ̀ burúkú gba lórí tó bá dé ọ̀dọ̀ b á dìde a ni ò ní dìde sí tí a bá sọ̀rọ̀ burúkú gba lórí gan tó bá bá délẹ̀ á dìde fún a á dìde lórí òbò a ó kàn lè má dìde tó bó ṣe yẹ kó dìde mo máa pàpà dìde kò ní tìjú
kò mọ̀rọ̀ ọmọ ilé tí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lọmọ ilé tí oko ń jẹ bó ṣe rí obìnrin òbò obìnrin máa ń ní tìjú nígbà míì tí wọ́n bá fi ọ̀rọ̀ gbá obìnrin lórí òbò ẹ̀ lè má ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni tó gbá lórí àti lọ́dọ̀ ẹlòmíì but at that time tí wọ́n fi òbò gbá ọ̀rọ̀ obìnrin lórí tó bá jáde pẹ́rẹ́ tó bá lọ kẹsẹ̀ bọ́ driver àdó tí driver bá wà romantic ọmọṣẹ́ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń ránṣẹ́ ìwọ ọkùnrin wàláhì wọ́n á dó obìnrin yẹn ẹ̀yin tẹ́ dẹ̀ máa ń sọ pé oníranù ni kíníkan ẹni oníranù tó bọ́ síta tó lọ ṣe ranù kí ẹ̀yin jẹ́ yín mọ nǹkan tó sún débẹ̀ ṣe mọ tójú ẹ̀ ń rí a lè handle ọ̀rọ̀ ju ara wa lọ ẹlòmíì ò wáyé ìyà yẹn bá mú lọ́kọ máa fi mara ni ẹlòmíì ò wáyé ẹ̀ mo ní sister kan wọ́n pè mí lálẹ́ àná ẹni tí mo máa ń wò pé bí ó strong ipe ó strong ipe no pé mo máa ń look up to pé eléyìí eri lákàtàbù ni ó ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń sunkún emotional problem I'm telling you kò sí ẹni tí ò lè ṣe so kò sí ẹni tí ò lè ṣe pé ẹ ń gbọ́ eléyìí sìn ẹ gbọ́ ni ẹ má fi pé kò kí ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sí obìnrin tó pọ̀ ìwọ ọkùnrin tó bá mọ̀ tó bá ń fún obìnrin ẹ ní emotional problem I swear to God driver àdó ọ̀gá àdó níbi iṣẹ́ àwọn náà láwọn fẹ́ wọn oko tó fẹ́ oko wàràwàrà ni oko tó máa calm wọn náà fẹ́ dó ó ṣẹlẹ̀ èmi ò blame obìnrin yẹn o ọkọ ẹ̀ ni mo blame gbogbo ẹ̀yin ọkọ jákujàku tẹ́ máa pariwo bí ajé ilé gbùgbù ẹ máa bínú bí olójú kan ṣènáwó ẹ rí ìyàwó yá wà múdì ẹ ní títorí ẹ kẹtì ẹ calm ẹ wá ní kí ìyàwó yẹn jáde kó wá lọ bá ọkùnrin kan tó fọwọ́ pa léjìká ẹ wá ní kó má do àbí wọn ò ní do ni àbí wọn ò ní do ni ẹ ń tanra yín ni wọ́n máa do adókò yẹn tán ó lè má do ó lè wá regret kó padà lọ sínú ilé kó lọ sunkún tó bá dẹ̀ sunkún ó máa gbé yín ṣépè ni torí àìmọye obìnrin tó bá ń lọlé ọkọ determination wọn ni pé bí mo ṣe ń lọlé ọkọ yìí ọkùnrin mi ò ní gorí mi bó nígbà tẹ́ bá sún wọn débẹ̀ wọ́n á discover pé bọ́kùnrin mi ò bá gorí àwọn gan ní pẹ̀lú ìwà tẹ́ ń wí àwọn máa kún kékeré wọ́n á discover pé ọkùnrin mi gorí àwọn gan ló jẹ́ kẹ́mi àwọn gùn pé àwọn máa kú bọ́kùnrin mi ò gorí àwọn torí ẹ ti fìtínà ti ìgbésí ayé wọn wá máa lọ máa find peace lára ọkùnrin mi ń ta ẹ̀yin tẹ́ wà nínú ilé tán ti gbé tán ti tò torí ẹ̀ ṣe pé irú ọkùnrin mi ò ní gorí àwọn o ẹ̀yin go fún wọn ní peace ìtaná ti ń rí peace ẹjọ́ ṣe máa blame obìnrin tó lọ dóru oko yẹn ni ṣe máa blame obìnrin tó lọ dóru oko yẹn ẹ lè blame wọn mo sì mú tọkùnrin bọ̀ obìnrin ẹ máa jayé orí yín lénìí mo lè má sọ tọkùnrin lénìí bọ̀ ẹ máa jayé orí yín ẹ̀yin ni mo wá fún lénìí kínú yín máa dùn bọ́jọ́ tí bá ti sọ tọkùnrin ẹ má jò bí yín nínú so irú obìnrin yẹn èmi ò blame ẹ torí wípé òun ló mọ nǹkan tí àwọn obìnrin tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ òkín ọkùnrin ló lè máa ṣe ṣìnà ń ta kó padà wọlé wípé mo rántí ìyàwó mi obìnrin ò kí ń dédé ṣe ṣìnà ọkùnrin lè do anybody láì sífẹ̀ẹ́ bí obìnrin ò kí ń lè sùn pẹ̀lú ọkùnrin at least tí ò bá ní feelings fún díẹ̀ tó bá dẹ̀ ti ní feelings fún wà láì kí ọkùnrin yẹn padà di angel á sì lọ máa do oko yẹn o á sì lọ máa do oko yẹn ẹ má jẹ́ kó ṣíjú sí ẹ má jẹ́ kó bẹ̀rẹ̀ léwọ́ ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ẹ gbàgbé ẹ̀ the number to call is +44 àbí ta ló fẹ́ blame obìnrin ta lóbìnrin tó ń go through irú nǹkan báyìí talele mo bọ̀ ẹ jẹ́ n pè máa yìí ta lóbìnrin tó ń go through irú nǹkan báyìí kó wá ṣe experience ẹ̀ fún wa àwọn obìnrin go through a lot mo mọ̀ but ẹ̀yin society tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan ẹ bá ti róbìnrin kan ta ó yá yín láti condemn aṣẹ́wó ni ọlọ́kànlé ọkọ tó nílé ọmọ tó ń go through pẹ̀lú ẹ̀ ọmọ tójú ẹ̀ ń rí ọmọ bóyá ó ń sunkún lórí pílò lọ́sàn-án ó ń sunkún lórí pílò lálẹ́ ni ẹ ọlọ́kànlé ṣé gbogbo ọkọ ilé lèèyàn ṣe ní àsọkọ ilé hello. Hello àǹtí Yínká. Ẹ gbóhùn sókè. Hello àǹtí Yínká. Hello ẹ gbóhùn sókè jàre. Mo ní kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń dóbìnrin yẹn kí lóbìnrin yẹn sọ pé ó ṣẹlẹ̀ sóhun nílé.
táìmù gbà yẹ ọkọ rẹ̀ á sì mọ́ púpọ̀ jù kò rí dùnú ọkọ so ibẹ̀ lè mi ibi so àrídùnú ọkọ yìí ló wá jẹ́ kó gbà fẹ́ mi so èmi wá fún ní dùnú mo jẹ́ kó rí dùnú mo jẹ́ kó mọ tí wọ́n pè ní dùnú mo jẹ́ kó mọ tí wọ́n pè ní adùn ayé ló wá tán sínú mi. Kí wá ládùn ayé tẹ̀yìn fún o ṣókó yín ni ṣókó yín ládùn ayé ni àbí ọ̀nà owó lẹ́yìn fi fún ní dùnú ẹ sọ fún wa torí àwọn ọkùnrin míì. Mo ń bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tọ́kọ yìí bá sọ mi ìdẹ̀ há sí mọ́ mo ń bá sọ̀rọ̀ mi frustrate ẹ̀ mo ń bá sọ̀rọ̀ mo ń pè é ó dẹ̀ nídìí ó nídìí kí kékeré mo béèrè àfihàn time to time èmi jẹ́ kókó so òun náà dẹ̀ nídìí kókó máa pè yàn ó dẹ̀ nídìí kókó máa fọ̀rọ̀ lọ yàn kéèyàn dẹ̀ máa sì mọ́ so mo sí ọkàn mi lẹ̀ fún mo jẹ́ kó free sí mi dáadáa so bó ṣe wá free yẹ ó tán sínú mi. Ṣé gbogbo nǹkan tí obìnrin yẹn sọ pé òun ò rí lọ́wọ́ ọkọ òun. I don't want to lose you. Ó máa sọ fún mi pé I don't want to lose you. Kóun ò fẹ́ lose mi. Òun náà dẹ̀ tán sínú mi because mi ì jẹ́ kó banújẹ́ gbà kankan. Ọ̀hún tìgbà tí tó ń rìnrìn kò rìn lókù. Ṣé gbogbo nǹkan tó sọ fún yín pé ọkọ òun ṣe fóun nìyẹn? Pé gbogbo nǹkan tó sọ pé ọkọ òun ò fóun lẹ́yìn wá fún. Bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ dùn nínú ọkọ rẹ̀ máa ń lejú mọ́ ojúpalẹ̀ fún ọkọ rẹ̀ kódà ọkọ rẹ̀ máa ké mọ́ òun dẹ̀ ní kò láìkì kéèyàn ó ké mọ́ òun so gbogbo dédé bí tọkọ tí máa bànújẹ́ yẹ èmi ń bá fi òróró tura sí ó dẹ̀ ní so òun náà ti wá rí pé àsáyé ìdùn báyìí bp ẹ̀ tó ní kódà kò lo oògùn mọ́ ọkàn rẹ̀ balẹ̀. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin náà gbádùn òbò ẹ̀ ṣé bá tún ní opportunity gan ṣe ṣúṣì máa do lọ. Ọkàn fún wà tí ń wù báyìí o mo lè mọ dùn mọ́ bọ́ tẹ́n láàrin bíi a week sẹ́yìn báyìí mo lè mọ dùn lọ o. Even pẹ̀lú bí ọkọ ẹ ṣe sọ pé òun trust yín o pẹ̀lú bó ṣe bí ayé sọ̀rọ̀ yẹn ọkọ yín ò sọ pé má jẹ́ ndóbìnrin mọ́ tó bá yẹ pé kò hùwàkuwà láfta tọkọ ẹ ti bá yín sọ̀rọ̀ ṣẹ́ṣì máa do lọ. Ó ti tán sínú mi obìnrin yẹn ti tán sínú mi ọkọ tó há sí mọ̀ ni ọkọ tó fi lọ́kàn balẹ̀ ọkọ fi láyà balẹ̀ bọ̀tẹ̀ tó bá ti ré mi ọkàn yóò máa balẹ̀ ìmọ̀ rẹ́rìn tó bá rí pọ́ kò dún nínú ilé tó bá ti kọ́ mi á rẹ́rìn ọkọ ọmọ òfin ìmọ̀ rẹ́rìn ẹ mọ̀ tó bá rí pọ́kọ lè mọ̀ báyìí átàrí jáde á pè mí èmi ló sọ̀rọ̀ yóò bu ẹ̀rìn ara yóò balẹ̀ wọ́ àwọlé padà. So dédé bọ́kọ sí hàn sí mọ̀ yẹ ìdùnnú tí orí èmi ń fún ásáré jáde inú òdùn ọkàn òun ò balẹ̀ máa ní so èmi á mú wálẹ̀ gẹ́gẹ́ gbogbo ìgbẹ́ ni so èmi á mú wálẹ̀ àṣọ ọkùnrin so inú rí á dùn. So ó mì pé bí ọkọ yẹn ṣe bá yín sọ̀rọ̀ tán níjọ́ yẹn tó bá jẹ́ pé bó ṣe bá yín sọ̀rọ̀ tán obìnrin yẹn ó sì níwà dáadáa bọ́kọ yẹn dẹ̀ ṣe bá yín sọ̀rọ̀ tán obìnrin yẹn wá pè yín pé lágbájá ń bolo wà mo fẹ́ dóko ṣẹ́ṣì máa lọ dó. nígbà pé dédé tọkọ òfin nígbà yẹn nu. Ẹ máa lọ do again pẹ̀lú bó ṣe bọ́kọ ẹ̀ sọ̀rọ̀. So bọ́kọ yẹn bá mi sọ̀rọ̀ yẹ níjọ́ òun o mo lè má do. Níjọ́ yẹn gọgọbọ níjọ́ kejì ṣe máa do níjọ́ kejì níjọ́ kẹta ńkọ́ after tọkọ yẹn bá yín sọ̀rọ̀. Tó bá pè mí kó nídìí mi kódà nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ kan òun àtọkùnrin yẹn wọ́n ń dì mọ́ra wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ bóyá bẹ́ẹ̀ dé ó sì ní wọ́n sọ fún mi pé òun ò dùn pé àtàrọ̀ kò dùn nínú ìrọ̀lẹ́ ẹjọ́ tó kò ní bẹ́ẹ̀ di ọkọ rẹ̀ èmi ẹ̀ sì tún lọ dóra wa. Ìrọ̀lẹ́ tó ṣe bẹ́ẹ̀ di ọkọ ẹ̀tàn ẹ̀ṣẹ̀ wa lọ dóra yín. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé ìyàwó yín lèèyàn wá ṣe bẹ́ẹ̀ yẹn fún kọ́. Èmi fìyàwó tèmi lọ́kàn balẹ̀ mi lè ẹnì kò lè ìyàwó mi mo fún ní gbogbo tí mi pátá mi á sì mọ mo fi lọ́kàn balẹ̀ mo dùn nínú. So now ẹ̀yin máa ń rí ọkọ ẹ̀ sójú ọkọ ẹ̀ ò dẹ̀ mọ̀ pé ń dóra yín báwo lẹ ṣe máa wá ń fìtẹ́ bá rọkọ ẹ̀ tẹ́jẹ̀ mọ̀ pé ń dóyàwó ẹ̀ ẹ̀rù ó ń bà yín àyà yóò ń já ẹ̀ ń wò pé àti bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kí ni ṣe máa bọ́ lọ́hùn lé. Ṣé mọ̀ kóbìnrin yẹ ó ti rí mi lẹ́ni tí ó ti rí mi lẹ́ni tó ń dùn nínú
ó dẹ̀ ti rí mi lẹ́nu tó ń fi lọ́kàn balẹ̀. Òun ò ní gbàdúrà kí n kò ṣe mí. Kò ní gbàdúrà kí n kú. Ṣé wá gbà pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú ìṣòro báyìí? Ẹ gbà pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú ìṣòro báyìí? Bẹ́ẹ̀ ni o, tó pọ̀ rẹpẹtẹ, irú bẹ́ẹ̀ pọ́ńtà gan, kí ẹ máa há sí mọ́bìnrin, kóbìnrin má lè sọ̀rọ̀, káké mọ́, kó mọ́ gbọ̀n jìnnìjìnnì nínú ilé. Gbogbo gíní yẹn. Ẹ ṣeun. Fún nǹkan tẹ́ wá sọ yìí, a máa celebrate àwọn àlè lórí ìkànnì yìí, àwọn àlè lọ́kùnrin àtàwọn àlè lóbìnrin. Nítorí ṣé gbọ́ nǹkan tó sọ, máa yìí sọ wípé òun tọ́jú àwọn ìyàwó tòun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin dẹ̀ ti àwọn obìnrin yìí síta o. Bẹ́ẹ̀ náà lobìnrin ṣe ń ti àwọn ọkùnrin síta. Ìdí tí mo fi sọ wípé mo gbé kíní kan síta update, mo ní ta ni ẹ̀mí ọ̀gá, ta ni ẹ̀mí ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé alele ọkọ ìyàwó kò wá lé as figurehead ni alè gangan ni ẹ̀mí ọkùnrin. Mi ní sọ pé ta ni ẹ̀mí obìnrin. Torí pé ẹ mọ̀ pé mi ò kẹ́ nǹkan tí society máa sọ bọ́ mo sì máa gbé síbẹ̀ ta lè ẹ̀mí obìnrin. Alè ni àbọ́kọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó lé ẹ̀kọ́ wà ń bẹ̀ ìyá abiyamọ nìyín. Alè ó ní ẹ̀mí ọkọ yín. Bí ó ṣe wà pé ẹ bá fún obìnrin láyọ̀ tó máa lọ ṣe nǹkan tẹ́ rí pé ó ṣe yìí, tẹ́ ẹ bá fọkùnrin náà láyọ̀, ó máa lọ àlè máa gbà ṣe yín ṣe. Ẹ̀yin kàn máa wà nú lé torí pé wọ́n sanwó ilé kẹ́ máa tọ́jú àwọn ọmọ. Ẹ lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ nǹkan kan nípa ọkọ yín. Àlè ni. Àlè ló mọ iye property tọkọ yín ní. Àlè ló mọ ẹ jẹ́ n play àwọn voice note kan fún yín. Bọ̀. Mo fẹ́ play voice note kan fún yín ni o. Àlè ló mọ property tí ọkọ ní. Àlè ló mọ everything tí ọkọ ní. Níbi pé kẹ́ má fún yàn ní peace. Mo máa celebrate àwọn àlè lórí ìkànnì mi. Màá celebrate wọn. Àwọn àlè lọ́kùnrin, àwọn àlè lóbìnrin. Ṣé mo pọ́dọọdún la máa ń ṣe? Ń bọ̀. Gbé kíní jáde ti slow jù man. Jẹ́ mọ̀ pé tí n bá ṣe show, tí bá gbé update síta, mo mọ̀ tí mò ń ṣe. Ẹ má rò pé mo kàn máa dédé gbé update síta. Mo ń lọ sí mo bọ̀. Okay. Mo ń bọ̀, ẹ gbọ́ o. Ẹ kúrò lẹ́ máa. Ẹ kújọ́ mẹ́ta. In fact, mo kọ appreciate iṣẹ́ yín tí ẹ máa ń ṣe ní orí kíní. So I'm one of your fans, but mi wá jẹ́ èèyàn kan tó jẹ́ pé silent fans ni mi mo kí n pè, but mo wá fẹ́ try láti fẹ́ máa pè ń sìn dáadáa ń sìn. So I'm calling from Nigeria. So orúkọ mi Babatunde Ogunade lórúkọ mi. So mo rí pé àwọn èèyàn máa ń tẹ́ bá gbé kọ́ọ̀lù àwọn èèyàn gbà mí ẹ máa ń já fóònù ẹlòmíì ẹ máa ń bínú gbà mí lẹ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n mo fẹ́ ròyìn pé bóyá kẹ́ máa ní sùúrù díẹ̀díẹ̀ mọ́ bó ṣe tẹ̀ ń ṣe yẹn náà iṣẹ́ tẹ́ pé kéèyàn máa bínú ni lẹ́kọ̀ọ̀kan tó rán mí ìsọkúsọ wọn pọ̀ ẹlòmíì kan máa sọ̀rọ̀ tó tẹ̀ wà relevant ẹ̀ kò máa sọ yamayama ni. So mo dẹ̀ á rí program kan tẹ́ ṣe tẹ́ sọ̀rọ̀ nípa pé fault making kankan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ tẹ́mi ṣe wà bẹ́ẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ yìí èmi gangan ni mi ìmọ̀ bí ṣe lè pé lámi jọ́ńtọ́ ọlọ́run ẹ̀ka ẹlẹ́wàmà àti yínká in fact program tẹ́ ṣe lálẹ́ mo really appreciate ẹ̀ gan-an wàhálà ìtẹ́sọ nípa ọ̀rọ̀ pé kéèyàn ṣe kó mọ kóbìnrin kó pawó mọ́wọ́ àbí pé bóyá kóbìnrin máa ṣọ́yàn tó yẹ pé kíní tó nífẹ̀ẹ́ kéèyàn náwó síta tó máa jẹ́ pé ó máa fún mi pressure pé òun nìkan náà fẹ́ náwó sí òde gbóbò sílẹ̀ ìyàwó dàbẹ́ mi ẹ rí mi tán wàhálà ẹ̀ òde ní gbóbò sílẹ̀ pé kíní gan amọ̀dẹ̀ tó rí ọmọ ẹlẹ́jẹ̀ tuntun ta tó jẹ́ mọ́ bíi 27 years ká dẹ̀ máa sáfìsì ẹ̀ ó túbẹ̀ tí ń lépa yẹn kiri ó tún wá ká mọ́ bíi tèmi àtẹjọ́ wà ṣe gbogbo ẹ̀ adẹ́kùn rẹ̀ gbogbo lẹ̀ ò gbogbo sílẹ̀ wọ́n ti wá pé 43 years mo dẹ̀ rí ọmọ
èmi dẹ̀ 150 years old mo dẹ̀ ọmọ tó wà 27 years ẹgbẹ́ ìkíní ọmọ single mother even gan mo tẹ̀lé ìdájọ́ ẹ̀fẹ́ ọmọ yẹn gan sí ó lọ report mi fún mọ́mì wa gbogbo ẹ̀ ṣe kíní mo dẹ̀ ń sanwó school ọmọ mi wà ní Queen's College Yaba Ìkọ́wá University of Lagos mo dẹ̀ ń sanwó oúnjẹ fún pé kíní kan ṣùgbọ́n tẹ́ pé mo ń fi bóyá 2000 lẹ̀ lójoojúmọ́ ọjọ́ tí bá ti ṣe mistake pé bóyá mo fi 15 lẹ̀ àbí ọjọ́ pé ó máa sọ dìjà ni ó máa ní mo ti lọ náwó yẹn síta ni ìfàtẹ́ wo àti eléyìí mo fún yín ní wo ìfàtẹ́ sí eléyìí tẹ́ ṣe lálẹ́ gan mo ẹ̀ṣẹ̀ gbàgbọ́ ga ni pé ìfàtẹ́ ń ríran gan ọlọ́run àdé máa fún yín ṣe máa lọ plẹ̀ fún ìyàwó mi lálẹ́ kò fẹ́ máa gbọ́rọ̀ yín ṣùgbọ́n eléyìí agídí máa fi jẹ́ kó gbọ́ bóyá máa dé mọ́rí iṣẹ́ àní ó gbọ́dọ̀ gbọ́ ìfàtẹ́ dàbí ẹni gbọ́rọ̀ mi àti ìgbọ̀n gan ìfàtẹ́ ní pẹ́ẹ́tẹ́ wà ń bẹ̀ ni so èmi àti èkó mo ti ń pè kí ni Babátúndé lórúkọ mi alias èmi gan okokoríko ní mi ò ní gan mo ti kọ. mo láwọn voice note kan táwọn ọkùnrin kan tiẹ̀ confam fún mi pé àǹtí àlè gangan ló li ẹ̀mí àwọn ìyàwó kọ̀ wá ń bẹ̀ ni come to think of it ẹni tó máa pè é pé òun fẹ́ du ẹ tó máa ní ó tì ọkùnrin tí ò du ẹ láàrin oṣù kan ṣé kò ní dóbò mi òbò mi tó ń dó ò fẹ́ kó tọ́jú ẹ má jẹ́ àwà selfish ṣé kó ń kọ̀ máa dóbò ìkọ́ tiẹ̀ ni ó lọ withdraw owó òun ó ní kíní àkáǹtì tí ó ló dẹ̀ lọ withdraw owó òun ó dẹ̀ transfer nítorí kó má bàa náwó falẹ̀ èyí tẹ́ ẹ̀ sáfìsì ọkọ àwọn àlè tó ń sáfìsì wọn tí ò jẹ́ káwọn ọkọ yìí kú kú òjijì ẹ̀ tún ní fẹ́ jẹ́ kí wọ́n náwó fún wọn ẹ fẹ́ fún wọn gbẹ kó má lè gbọ́nlẹ̀ débi tí àlè máa rí jẹ́ ń bẹ̀ ṣé ilé ayé nìyẹn mo máa celebrate àlè lórí platform yìí a máa celebrate àwọn àlè a máa dúpẹ́ lọ́wọ́ wọn àmọ́ máa celebrate àlè o. àǹtí yín ká ẹkú ètò ṣe eré tó tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí kódà ìtàn ìrírí ìgbésí ayé mi ni mi ò kàn lè pè nítorí pé bóyá kí ni mi ò ní àǹfààní ẹ̀ lọ títí nípa láti fi owó pè international call mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èmi ò sí ilé ọkọ mi mọ́ èmi àtọkùnrin mi lájọ wà ohun tí ojú mi rí kò ṣeé fẹnu sọ ìrìn àjò ọdún 10 ni nínú marriage pẹ̀lú ọdún 6 tá a fi court ó jẹ́ 16 years ṣùgbọ́n mo dúpẹ́ pé mo jáde ní àlàáfíà ṣùgbọ́n mi ò ní parọ́ fún yín jíjáde ní àlàáfíà mi kò sẹ̀yìn ẹni tèmi àti ẹjọ́ wà papọ̀ ní ìsìn báyìí ìrìn àjò tó lágbára ni ṣùgbọ́n ohun tẹ́ ẹ̀ sọ ẹ̀ parọ́ o bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo sọ ni pé ọkùnrin tó bá ti jábàdé mi òun náà ni màá dẹ́ fẹ́ tèmi àtọkọ mi fi jọ rìnrìn àjò wa ìfàtẹ́ ẹ̀ parọ́ o ọ̀pọ̀lọpọ̀ ilé tó pọ̀ jù nínú obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ọkọ ni tó lọ́kọ bẹ́ẹ̀ náà la dẹ̀ rí tó jẹ́ pé ọkọ obìnrin ṣùgbọ́n ní títóbìnrin àwọn ọkọ ni ẹ kú ètò ọlọ́run á máa fún yín ṣòtọ́ ọlọ́run bá. èyí tó pọ̀ nínú àwọn obìnrin àlè ló ń kà wọn níta èyí tó dẹ̀ pọ̀ nínú àwọn ọkùnrin náà àlè ló ń kà wọn àlè ló ń sustain marriage ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ilé nígbà tẹ́yìn ọkọ lé bá fẹ́ gbẹ̀mí wọn àlè ló máa sustain marriage yẹn àlè náà ló sustain marriage ló ń jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan wà nínú kinní èmi a máa celebrate wọn bóyá orí àwọn ọkùnrin á lè straight orí wọn á reset wọn á mọ bó ṣe ń tọ́jú àwọn obìnrin wọn obìnrin tó bá ti wọ emotionally battered ó lè ṣe nǹkan kí nǹkan. hello yẹ mo ń gbádùn yín. ẹ ká lẹ́mà o. ẹ ká o. ẹ kó ètò yìí. ẹ ká. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bóyá kó fi kọ́ ẹ̀kọ́ ọkùnrin ó máa ń happen jù láàrin ọkùnrin tó bá ju ìyàwó yẹn lọ dáadáa. At the end of it ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń sọ sí obìnrin wọn ò mọ̀ pé tó bá tó time obìnrin yẹn ò ní gbọ́ nǹkan táwọn ń sọ mọ́. èèyàn kì í bẹ̀bẹ̀ fún respect èèyàn máa ń command respect ni. ọkùnrin tó ń pe ìyàwó ẹ̀ ní aṣẹ́wó ní pọ́pì tí ò tí ì yànlẹ̀ rárá kí ni ọkùnrin yẹn fẹ́ kóbìnrin yẹn ṣe. At the end of it àwọn obìnrin míì bíi tiẹ̀ a máa dà pé àṣeyẹ kí wọn náà lọ yànlẹ̀ obìnrin tó wà nílé tó ti mọ̀ pé ọkọ òun àti àlè lọ látàárọ̀
ọkọ yẹn wá dé lálẹ́ obìnrin yẹn wá sọ fún pé mo fẹ́ kájọ ní ìkọ̀kọ̀ wá dùn mí ọkùnrin sọ pé ṣé bí mo tiẹ̀ ṣe wáyé mo ti ní strength kankan mọ́ ìyàwó yẹn wá ní àwọn ọmọ ìpẹ́ ẹ̀ ní strength after 4 days lọkùnrin yẹn ṣẹ̀ wọnú yàrá ìyàwó ẹ̀ wá láti fẹ́ bá sùn at that time ọkọ ìyàwó gan tiẹ̀ sí pé ọkùnrin máa wọlé obìnrin yẹn tún wá fún ọkùnrin yẹn láyè ọkùnrin tó máa ń lo 7, 8, 10 minutes kò lójú wọn kò pé 1 minute nítorí pé ó ti lo gbogbo ẹnájì yẹn níta ìyàwó yẹn àfàtò pé alákọ̀ọ́kọ́ yẹn àwọn èèyàn kọ̀ọ̀kan dẹ̀ mẹ́rin ọkàn tẹ́ pé kò ṣe dáadáa. èmi ò condemn àfà yẹn o torí as far as I'm concerned òun lò jẹ́ kí ìyàwó yẹn kú kú òjijì ọkùnrin yẹn ni mo condemn. God bless you ma. God bless you ma. ọkùnrin yẹn gangan ni mo blame. èmi ti rí ìránṣẹ́ Ọlọ́run nínú oní church ìyàwó méjì wà nínú bẹ̀ àlè 5 wà nínú bẹ̀ ìyàwó yẹn mu àlè ọmọ ara wọn àlè a máa tí ìyàwó bá fẹ́ gbádùn ara ẹnu dé tí ìyàlè bá fẹ́ kọjá tí ìyàwó náà fẹ́ kọjá ìyàwó láti pa àlè kí àlè ríbi lọ because ó ti mọ̀ pé ọkùnrin yẹn ò lè control ara ẹ̀ tó bá jẹ́ pé obìnrin àlè yẹn ló dó ní alẹ́ àná tí ìyàwó yẹn bá lọ ṣe mistake pẹ̀lú àlè yẹn wọ́n jọ máa fèsì wàhálà lẹ́yìn. So ayé ibi tóbìnrin dé ń sìn obìnrin ò gba gígan líle. Mo ń sọ fún yín from experience nǹkan tí mo sọ fún yín tí àwọn ọkùnrin bá fẹ́ ọgbọ́n mo máa appreciate nǹkan kan ní show yẹn máa sọ pé ìgbéyàwó ò kì í ṣe dandan ẹ gbọ́dọ̀ jọ gbọ́ra yín yé kí láǹfààní ìyàwó tó wà lákàtà ọkọ tí ò ní ayọ̀ kò sówó kò sífẹ̀ẹ́ kò sọ̀rọ̀ rẹ̀ kò sí ìbádámọ̀ràn ṣùgbọ́n at the end of it ọkọ yẹn á tún wá lanu pé ìyàwó yẹn wà pẹ̀lú lórí àṣẹwó. ẹ jẹ́ ká gbé kọ́ mi èmi ni mo ń pè yín o. hello. hello. The number to call is +447404851234. Tẹ́ bá ní experience tẹ́ fẹ́ share pẹ̀lú wa. A lot ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run, honestly. A lot ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. And ẹni tí kòkó ẹ̀ bá là, òun láyé máa ń sọ pé ó mọ̀ ọ́ lọ. Ẹ̀yin tí ẹ máa ń quick láti máa condemn èèyàn ní kẹ́ lọ ṣọ́ ẹnu yín. Torí tẹ́ bá mọ̀ nǹkan tó ń pè ní emotional problem. Ọkùnrin tó bá mọ̀ wípé o tọ́jú ìyàwó ẹ̀. Hello? Yínká. Ma. Mọ́mí Yétúndé ló ń sọ̀rọ̀. Mọ́mí Yétúndé ta ló ń tọ̀? Hello, yes. Tó ń gbọ́. Ta ló ń sọ̀rọ̀? Ta ni Mọ́mí Yétúndé? Mọ́mí Yétúndé. Ta ni Mọ́mí Yétúndé? Bó ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé èmi àti ẹ jẹ́ family. Yínká nígbà tábà ní àwọn náà sọ mí lórúkọ. Ta ni Mọ́mí Yétúndé? Ṣé Yínká kọ́ ni mo bá sọ̀rọ̀ ni? Ta ni Mọ́mí Yétúndé? Yínká lẹ̀ ń bá sọ̀rọ̀ lórí show. Ta ni Mọ́mí Yétúndé? Lórí show wo? Ẹwọ ẹ lọ. Bóyá ó ní ànọ́dá Yínká tó fẹ́ bá sọ̀rọ̀. Bóyá ó ní ànọ́dá Yínká, ó lè má jẹ́ Yínká tèmi. Because kò tiẹ̀ wá sure. So, bon. The person you are calling is not available to take your call at the moment. The person you are calling is not available to take your call. Ẹ jẹ́ kí so bí mo ṣe sọ lọ ẹ̀yin ọkùnrin ẹ try láti look after ìyàwó yín ẹ̀yin obìnrin náà ẹ try láti look after ọkọ yín gbogbo ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ mọ̀yàn condemn
tẹ́ bá rí obìnrin tó tasẹ̀ gẹ̀rẹ̀ ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀. It's easier said than done. Àwọn èèyàn máa ní kàkà bẹ́ẹ̀ kó kúrò nínú ilé, kàkà bẹ́ẹ̀ kó kúrò nínú ilé. Ó lè jẹ́ pé kó tiẹ̀ pé obìnrin yẹn kó part ẹ̀ ló need at that time. Bẹ̀tẹ́ ẹ̀ bá síbẹ̀ tẹ́lómi bá ṣe wọ́n bá ti bá sùn tára ẹ̀ bá ti calm tára ẹ̀ bá ti wálẹ̀ ó ti gbàgbé ẹ̀ kò ní think of wípé bóyá òun fẹ́ kúrò nínú ilé. So ẹ má tanra yín. Hello? 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 Hello ma. Hello? Hello? Mo share experience tèmi fún yín ni. Okay, mo à ń gbọ́ yín mà. À ń gbọ́ yín mà. Ohun tó jẹ́ kémi dóko ẹlòmíì nígbà yẹn. Ọkọ mi kú. Máa yẹn adẹ̀jọ wà ládùúgbò ni. Ọdún máa ń kí mi. Ṣèṣe ìgbà tọ́kọ mi wá kú yẹn, wọ́n ń súnmọ́ mi. Ó súnmọ́ mi, ó máa wá bá mi lé, á máa kí mi, á máa ra nǹkan á fún mi. Ṣé mọ̀? Kódà kò tíì ju oṣù kan lọ tọ́kọ mi kú. Èmi àti ẹ̀ sáré súnmọ́ra wa, ní ó sáré dómi ni. Ó dómi tó bá ìyá àti ẹ̀ka ara mi balẹ̀ ni. But mo padà gbà fún mọ́. Okay, ẹni kò tí tó oṣù kan tọ́kọ yín kú, bọ̀ nítorí pé wà dé. Kò tí tó oṣù kan tó àti a máa kí mi lé, a máa ṣàrà nǹkan wá fún mi, a máa ṣe oríṣiríṣi fún mi, a máa bá mi sọ̀rọ̀, a máa bá mi sọ everything. Kò sí nǹkan tí òun bá mi sọ. A wá láàárọ̀, a wá tó bá ń bọ̀ láti fi iṣẹ́, a tún yà. A ní ẹ mo ní ìwọ ẹni, mo ní kí ẹni, má ronú o, má ṣe kinní kan. Ó ṣàmọ́ máa bá mi sọ̀rọ̀ oríṣiríṣi. Wọ́n á ṣe dáadáa fún mi, wọ́n á tọ́jú mi, wọ́n á ṣe kinní kan. Láti ìgbà yẹn, ìjọ́ tó sọ yẹn báyìí, ìjọ́ kejì tó wá báyìí, tó tún rí mi, lémi àti ilé wa gangan. Lẹ ti dóra yín. Ilé mi mo fẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ yín mà. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tí kò tí pé oṣù kan tọ́kọ yín kú tẹ́ dóko. Ìjẹ́ feel wípé ó wọ̀ tẹ̀ kọkùnrin kan parẹ́ lórí obìnrin kan àbí kóbìnrin kan kú lórí ọkùnrin kan. Kò wọ́ tiẹ̀ o. Kò wọ́ tiẹ̀ o àti ìka. Kò tí poṣù kan o. Obìnrin tó bá yẹ kọkùnrin ẹni pé kò ìpoṣù kan tọ́kọ wọn kú wọ́n ti dóko. So tó bá kọ̀ kú, ìwọ obìnrin tó bá kú, oko obo ṣó ìgbà tó wọ́n fokó sóbò yín ṣe kò là. Wọ́n tiẹ̀. Kódà. Hello? 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 Tó bá kọ̀ kú, màmá. Hello? Hello? Ìgbà tí wọ́n fi owó oko sóbò yín ṣe kò là. Ó là o. Nígbà tó do yín ṣe ẹ gbádùn ẹ̀. Mo gbádùn ẹ̀ àti so after tó do yín tó ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní sunkún pé ọkọ mi ti kú, ọkọ tí ò ti poṣù kan ṣé ìyẹn ní kẹ́ má doko ṣé ẹ dámira. Mo gbádùn ẹ̀. Kò wọ́ tiẹ̀ láti kú nítorí ẹnìkan wọ́n ní wíńdò tó kala ó ti ẹni ẹlẹ́ni bóyá kò lè ríru oko yẹn. Ìjẹ́ kẹ́ tó di pé ẹ dóko oṣù kan yẹn kọ́kọ́ yín kú yẹn ìgbà wo lọkọ yín do yín gbẹ̀yìn kó tó kú. No, ọkọ mi máa ń ṣe dáadáa fún mi, ọkọ mi máa ń dò mí dáadáa o. Ẹ jẹ́ ká gbé kọ́ yìí. Hello? Hello, Aibikita. Yes. Ẹ wá kálẹ̀ o. Ẹ kálẹ̀ o. Ẹ jàre. Friends mi náà fẹ́ ṣe àpẹẹrẹ yín, mo ti pè é sometimes ago. Hello? Hello. Mo máa ń gbádùn experience obìnrin, ó ń gbádùn yín. Good evening, ma. Ẹ kálẹ̀ ma. Ẹ kálẹ̀ sọ Yorùbá. Okay, ma. Ẹ jọ̀ọ́ ètò tẹ́ ṣe lálẹ́ yìí, ètò yìí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé àlè ló ń jẹ́ ká wà ń bẹ̀. Ẹ fún mi ní experience ti yín. Bẹ́ẹ̀ ni, èmi wà ní ìyàwó lé ni mí. Ṣé rí àwọn tó máa ń pè yìí ó yẹ kí n bá ti fẹ́ gbọ́ àwọn story tó ṣe kí ní mi mọ reason ìgbà tó bá yẹ kẹ́ pé ẹ̀ ní pé o àwọn àjẹ́ ẹ̀ ní pé nígbà tó bá yẹ kẹ́ pé. Hello? Goeiedag. Hello? Yes. Hi.
Okay, bóyá èèyàn kan débẹ̀. You understand? Ṣé ti gbọ́? A máa celebrate àwọn àlè ń bì. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé àlè ló jẹ́ kó wà ńbẹ̀. Ẹ ti gbọ́? A máa celebrate lọ́dọọdún. Ìwọ ọkọ tó ò bá ti tọ́jú ìyàwó ẹ̀. Hello. Hello, Aibikita. First experience ọkùnrin. Hello. Hello. Hello, Aibikita. Hello. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Yes ma. Experience mi náà mo fẹ́ share fún yín. Mi fẹ́ experience ọkùnrin, ẹ má bínú. Mi fẹ́ experience ọkùnrin ni. Obìnrin mo fẹ́, ọ̀rọ̀ obìnrin là ń sọ lẹ́yìn. Hello. Hello ma. Hello ìyá mi. Yes ma, ẹ kálẹ́ ma, ẹ kú ètò ma. Yes ìyá mi. Mo fẹ́ share experience tèmi náà fún yín ni ma. À ń gbọ́, ṣálè ló jẹ́ kẹ́yìn náà dúró ní ọkọ. Èmi ò tiẹ̀ kúkú dúró, mi lè parọ́ fún yín, mi dúró. Because ìgbà tí mo ti wò pé àmì ìfẹ́ ní àlè mi ìdẹ̀ fi fẹ́ bí wọn fún bàbá méjì, ó fún mi lóyún nígbà yẹn ṣá. So mo ṣe gbé wá sẹ́kọ̀ọ́ nìyẹn, mo gbalé fún, mo ṣe everything. Kó lọ ṣiṣẹ́ ó kọ́ kò ní ṣiṣẹ́, tí bá lọ ibiṣẹ́ bá ẹ̀rù máa bà mí àti wálé nígbà tẹ́ pé nínà ni. Tí bá dé báyìí tí màá ti ṣiṣẹ́ ó máa ti rẹ̀, mo máa lóun fẹ́ àfi dandan fẹ́ bá mi sùn nínà. Débi pé tí bá fẹ́ wálé gan-an mo máa ń bẹ̀rù ni. Ibi tí mo ṣáà ti ń ronú bọ̀ náà ni mo ti pàdé danfo driver. Bó ṣe bá mi sùn fast, mi lè parọ́ fún yín, ọjọ́ ẹ̀ mo sùn lé ẹ̀ mọ́jú. Níbi tẹ́tí bọ̀ láti bí jẹ́ ẹ pàdé danfo driver. Ibi tí mo ti ń bọ̀ láti ibi iṣẹ́ díẹ̀ ló kù gan kí danfo driver yẹn gbá mi. Torí mo ti ronú lọ. Even though mo máa wọ bàtà ẹyọ kan sọ́wọ́, ṣẹ̀ṣẹ̀ máa mú ẹyọ kan sọ́wọ́, mi ní mọ anything mọ́ lọ́wọ́ ìrònú. Mo máa sun ẹkún rìn ẹ̀ mọ́ kí wọ́n máa sun ẹkún mọ́. In fact, ó frustrate ayé mi débi pé mo fi gbogbo àdúgbò mo fi jẹ gbèsè. Bọ̀bọ̀ danfo driver yẹn ló bá mi san gbèsè tán. Mo ṣe wò ní ẹ pé bóyá ó máa change, ó kọ̀ kò change, mo ṣe ọ̀rọ̀ asá kúrò lọ́dọ̀ ẹ̀ nìyẹn. Tó bá máa sọ̀rọ̀ ò ní jẹ́ kèmí lówó lọ́wọ́. Bọ̀ kẹ́tó kúrò lọ́dọ̀ ẹ̀, ẹni sùúrù, kẹ́tó kúrò lọ́dọ̀ ẹ̀ tí ń dó danfo driver. Bẹ́ẹ̀ ni mà. Òun ló dẹ̀ fà á. Ó máa sọ pé torí pé wọ́n sọ fóun pé àwọn obìnrin ìlú mi kan máa ètè ń kọ́lé ṣáájú ọkọ wọn, òun lòún ṣe fẹ́ fìyà jẹ mí pa. In fact. So ẹ pàdé danfo, ṣé lórí ọ̀nà ìjọ tí ẹ pàdé danfo driver ló doyin? Ọjọ́ yẹn gangan mo sùn lé ẹ̀ mọ́jú. Báwo ló ṣe jẹ́ ó lògùn fún yín ni? Kò ló kankan fún mi. Nígbà tẹ́ pé tílé ò bá ṣe ń lọ ńkọ́, téèyàn máa rìn ọmọ kéèyàn máa rìn lọ pẹ̀lú ìrònú pé àti bá délé kí ni mo tún fẹ́ lọ bá, irú wàhálà mo tún fẹ́ lọ kó sí. So ìgbà tó wá gbé yín kí ló wá ṣẹlẹ̀? Báwo ló ṣe bá yín sọ̀rọ̀ tó ṣe gbé yín lọ́lé lálẹ́ ẹjọ́ ìtẹ̀dẹ̀ ṣe dóra yín? Ó wá béèrè lọ́nà pé kí ló dé tí mo ṣe rí bí eléyìí. Wọ́n náà kò sí pé mo tẹ̀ parọ́ fún lọ́jọ́ ìmú náà mo náà ṣé mo ti jẹun, mo ní àmì ìtì jẹun. Because wọ́n bá fún mi ní oúnjẹ níbi iṣẹ́, wọ́n máa fún wa lóúnjẹ níbi iṣẹ́, wọ́n máa gbóúnjẹ yẹn wálé wá fún ọkọ yìí náà ni. Máa gbóúnjẹ yẹn wá fún because tí bá délé tí bá gbóúnjẹ wá báyìí wàhálà ni. Ló wá ní pé kí ló dé níbi tó lágbára dé wọn ò bí mi dá kí n jẹ oúnjẹ yẹn, mo gbọ́dọ̀ gbé wálé wá fún. Bọ̀bọ̀ danfo driver wà nípa kí ló dé tí mo ṣe rí bẹ́ẹ̀ bó ṣe gbé mi lọ sí restaurant nìyẹn, ó ro oúnjẹ fún pé kí n jẹun. Wọ́n ò pé mi ìríro kò ṣẹlẹ̀ sí mi rí. Immediately ó dẹ̀ ra aṣọ fún mi, ó change aṣọ ọrùn mi torí pé mi ì tiẹ̀ mọ nǹkan tí mò ń ṣe mọ́. Irun gan mo tún irun sórí bíi wèrè nígbà tẹ́ pé frustration. Ẹ understand? Ó frustrate ilé ayé mi débi pé mo wá wò pé irú ayé wo ni mo wá sí? Irú ayé wo mo wá? Ọjọ́ tí bọ̀wọ̀ danfo driver tó wá mú mi dé ló wá nípa kí ló ṣe mí tí mo ṣe rí bẹ́lẹ̀, kí ló fà á tí mò ń ronú mo á ní mo ní kò sí. Ó wá ní kí n ṣàlàyé gbogbo ẹ̀ fún òun, mo ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún ni, bó ṣe fún omi, bó ṣe lọ bu omi fún mi nílé ìwẹ̀ pé kí n wẹ̀. Bí mo ṣe wẹ̀ tán báyìí, wọ́n á wò pé ní irú ọkùnrin tó wà kẹrin bí eléyìí. Wọ́n máa bomi fún mi rí nínú ìwẹ̀, wọ́n máa ń fi igi gbá mi lórí ni. Débi pé ọjọ́ yẹn gangan ni mo wá ní pé
mo ṣe rọra dúró ti bọ̀bọ̀ dáfó driver yẹn nìyẹn lọ́jọ́ yẹn. Ẹ lọ́rọ̀ kan ṣá níjọ́ yẹn dóra yín. Ma? Ẹ dóra yín lọ́nà kan níjọ́ yẹn. Adóra wa mà. Ìgbà tẹ́ wá délé ńkọ́ kí ló wá ṣẹlẹ̀? Báwo lẹ ṣe wá ṣe ẹ̀yin tẹ́ ti lọ dókò mi yẹn kó dánfó driver. Ìgbà tẹ́ délé báwo lẹ ṣe wá fèsì taxi driver tó lọ́kọ̀ car driver. Wàlẹ́ mi lè parọ́ fún yóò wá irritate mi. Ọkọ̀ yìí wá ṣó kó dánfó driver ẹ gbádùn oko dánfó driver ni. Mi ìgbàgbọ́ bọ̀ situation tó bá mi ń gbà yẹn àti pé ọwọ́ tó nà sí mi àti pé bó ṣe advice mi bó ṣe bá mi sọ̀rọ̀ ara mi balẹ̀ ọkàn mi wá balẹ̀. Ẹ understand bẹ́ẹ̀ ni pé èèyàn ti fẹ́ ya wèrè tó ti fẹ́ ní mental problem tó wá rí èèyàn tó tọ́jú ẹ̀. So to the same ọkọ ilé gan mi ilé bá discuss life mi ti bá ba sọ́bẹ̀ ọmọ máa ṣépè fún mi ni. Ti bá ní pé àbọ̀ alágbájá ó máa ní ẹ tí mi ò bá lọ owó oúnjẹ wá náà òun ò lè ré sí gbọ́rọ̀ láì fowó oúnjẹ lẹ̀ láì ṣe kankan. Ẹ wò in fact mo tún bá wá iṣẹ́ ó tún wá ṣiṣẹ́ ó lóun ò ṣe pé òun ò ní strength àti ṣiṣẹ́. Ẹ wò nǹkan tójú mi ti rí ẹ wò mo dẹ̀ wò pé mi ìfẹ́ ní àlè mi ìfẹ́ kọ́kùnrin kankan súnmọ́ mi mo ṣe mo wá láti ìlú wa. Dáfó driver ti dóyin ṣá. Dáfó driver dóyin. Mo ní kò wù yí bọ̀ ẹjọ́ dáfó driver. Kò wù mí but frustration kò sí ìgbà mo ti mọ̀ pé kò sí frustration lè mú yàn ṣe. So àtìgbà ẹ̀jẹ̀ ní mi ìjẹ́ kó fọwọ́ kàn mí mọ́ títí tí mo fi kúrò lọ́dọ̀ ẹ̀. Betty you want to fọwọ́ kàn mí mọ́. Ẹ ṣe ìyá mi. Betty ló fẹ́ lọ ṣe ó fẹ́ lọ change kinní hun. If you message me tí n bá reply èèyàn mélòó mo fẹ́ reply message ẹ fẹ́ pa mí ni. Èèyàn mélòó ni mo fẹ́ reply ẹ bá sọ pé message mi ò reply èèyàn mélòó mo fẹ́ reply. Do you know how many messages mo man get on a daily basis ẹ fẹ́ pa mí? Voice note ẹ fẹ́ pa mí? Irọ́ mo èmi náà láwọn ọmọ. Mo láwọn tó need attention mi. Èèyàn mélòó ni mo fẹ́ máa reply message ẹ? Ẹ má worry. Mo máa ṣe show yẹn. Ta ni olùbádámọ̀ràn ẹ? Ọkọ àbálẹ̀. Mo máa ṣe show yẹn because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àlè ní olùbádámọ̀ràn. Kí ló kàn ṣe tí àlè fi ń bá obìnrin dámọ̀ràn? Àlè ló máa tọ́ ìyàwó sọ́nà pé ọ̀nà báyìí ló máa gbà àwọn ọkọ gan useless. Hello? Hello, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ma. Yeah. Ẹ kú ètò. Yeah. Hello ma. Mo ń gbọ́ ìyá mi. Ẹ kálẹ́ ma. Èmi náà fẹ́ share experience tèmi ni. Kí ni ọkọ ṣé àlè ti push yín dó ọkọ ti push yín dó àlè? Ọkọ ó sì mí gan nìkan ògiri tó jẹ́ pé in fact nǹkan tí mo ti ní máa pè mí ní ṣe. In fact mo padà ṣe ni. Kí ló ṣẹlẹ̀? Now ṣé mi nígbà yẹn tí máa ṣiṣẹ́ tí máa dé láti ibi iṣẹ́ máa kówó fún tó bá at the end of the month máa gba salary máa kó owó yẹn fún just 1,000 out of the money fún ma. Láàárọ̀ máa jí máa kúnlẹ̀ máa kí máa tún gbàdúrà fún. Kí ló wá sún yín lọ bálé ẹ go straight kí ló wá sún yín lọ bálé? Nínà ni ó máa nà mí kò ní fi kankan lẹ̀ kò ní take care mi ó dẹ̀ tún máa frustrate láti mú máa tì mí mọ́ta. So ibi tó ti wá sí mi mọ́ta mi á sì mí mọ́ta lálẹ́ mi ní ríbi sùn. So ibẹ̀ ni mo ṣáà ibẹ̀ ni gbogbo yẹn ti ṣẹlẹ̀ mo ṣáà pẹ́ ní tí mo ti fẹ́ rí. So from there láti wá ń sọ̀rọ̀ ibẹ̀ ni gbogbo kan àtìgbà yẹn bá mi ní feelings fún mi ṣe akàn níbi neighbor. Ẹ ṣì wà nílé ẹni tẹ wá pè tẹ ti fẹ́ rí yẹn àtijọ́ tẹ ti dókó ẹ̀ ṣe wá fokó yẹn lẹ́ àbẹ̀ ṣì ń do lọ. A ṣì ń sọ̀rọ̀ láti ìfilẹ̀. Ẹ ṣì ń dóra yín lọ. Bẹ́ẹ̀ni so ọkọ ilé ti wá ẹ̀rọ àtọkọ mi more than 6 months nígbà míì gan àpín fún mara. So àwọn ọkọ ilé ńsìn ti wá ọkọ ilé ti wá di ìríra but àlè yẹn ó fún yín láyọ̀. Ṣé wọ́n pé tí wàhálà bá ti pọ̀ jù tó ti fẹ́ fún yẹn ní PTSD so èèyàn máa ibi tí lèèyàn ti ń dùn lèèyàn máa lọ.
so ọ̀dọ̀ àlè nínú yín ti ń dùn sí. Bẹ́ẹ̀ ni ó bẹ́ sọ. Alama ṣé yín náà wá gbà pé ká celebrate àwọn àlè. Bẹ́ẹ̀ ni o ká celebrate wọn. Okay, now jìjẹ́ tó bá wá ṣépè fálè ṣé yín máa ṣàdúrà fálè ní abẹ́ ẹ máa ṣépè fálè. Àmì lè ṣépè fún máa gbàdúrà fún mi. So ẹ̀yin náà wà ẹ fẹ́ ká celebrate àwọn àlè. A celebrate àwọn àlè. Bẹ́ẹ̀ ni. Ẹ má worry. Bẹ́ẹ̀ ni màá ká celebrate wọn. Ṣé ti gbọ́? A máa celebrate àwọn àlè lórí ìkànnì yìí. A máa ń ṣe lọ́dọọdún, mi fẹ́ ṣe lọ́dún ìtẹ́lẹ̀ bó dà pé mo máa ṣe because ìgbà tó bá ti fún tó bá ti fóbìnrin ẹ láyọ̀, a lot of things ló máa ṣẹlẹ̀. I'm telling you. Obìnrin á dẹ̀ ṣe obìnrin akọ̀wà báyìí ni starting la ní a ní finishing. Ọgbọ́n orí wa a kì í ní control tó bá ti tìwá báyìí bá ṣe máa ń ṣe nìyẹn. Hello? Hello, ẹ ká lẹ́wà. Ẹ ká o. Ẹ̀ẹ̀kan fún mi nọ́mbà yẹn, mo confirm nọ́mbà yẹn. Ṣé ẹ rí nǹkan tí mo ṣe máa ń bínú? Ìyẹn kan fún mi nọ́mbà yẹn, mo confirm nọ́mbà yẹn. Tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ treat skin yín láti inú, tẹ́ fẹ́ jẹ́ kẹ́ máa glow láti inú, mo ti sọ fún yín pé kẹ́ pe Rótìmí sórí nọ́mbà yìí. Kí ló dé tí mo tún fi ẹ pe Rótìmí sórí nọ́mbà yìí. Tẹ́ bá fẹ́ it's not cheap o. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, mo ń wò níwájú mi, mo ṣe gba treatment tèmi tán ni. Tẹ́ bá fẹ́ glow skin yín láti inú, tẹ́ fẹ́ ṣe bí chemical peel, tẹ́ fẹ́ jẹ́ kí ojú yín kó máa dán láì lo ẹ rí pé mi kì í sábà lo makeup. Bóyá tí bá lo makeup, bóyá mo fẹ́ ṣe photo shoot àbí mo fẹ́ lọ síbì kan, mọ̀ pé kí n wà nílé. Oh my god, ó máa ń ní mi lára ni. Ẹ pe Rótìmí sórí kò cheap o. Ẹ pè sórí +4479 211 97588 +4479 211 97588. Ẹ pe Rótìmí sí orí ẹ̀. Tẹ́ bá fẹ́ tọ́jú ara yín, èmi náà fẹ́ remove àwọn lines yìí onoku tí mo fẹ́ ṣe. Tẹ́ bá ti old age tó bá ti ń take kíní lára yín, tẹ́ ti ní lines lójú, ẹ pe Rótìmí á bá yín remove ẹ̀. Á fún yín ní nǹkan tó máa kí lẹ́tẹ̀ máa ń pè náà botox. So botox ẹ pe Rótìmí á bá yín ṣe. Kò cheap o, it's expensive but ẹ mọ̀ pé láti jẹ́ kó wà beautiful kò ṣe nǹkan tí téèyàn kò lè rà ní Tesco àbí tó lè rà ní Sainsbury. Ẹ máa ń láti pe Rótìmí ni. Tẹ́ bá fẹ́ treat skin yín láti inú from inside. Tẹ́ bá fẹ́ gba bóyá injection, bóyá vitamin C, tẹ́ bá fẹ́ gba anything like that, ẹ pe Rótìmí sórí nọ́mbà yìí +44792 1197588 +44792 1197588. It's not cheap, but it's very good. Èmi adé mo máa fi lo cream once in a while. Tí bá ti lo macari oil nísìn, mi sábà para mọ́. Àfi tí bá fẹ́ jáde. But nǹkan tó kàn ṣe pàtàkì ni pé sunscreen ṣe pàtàkì gan, especially tẹ́ bá ti ṣe chemical peel yẹn, àbí tẹ́ bá ti kíni orúkọ injection tá máa ń gbà yẹn no. Tó máa ń gun káàkiri. Pinage. Tẹ́ bá fẹ́ gba pinage. So, ẹ bá ti fẹ́ gbà yẹn, ẹ máa ní láti máa lo sunscreen. It's not cheap, it's expensive. So ẹ pe Rótìmí á fún yín, á kọ́kọ́ wo ojú yín, á wo bẹ́ ṣe rí, á dẹ̀ mọ nǹkan tó máa fún yín. Mo máa celebrate àwọn àlè. Lórí ìkànnì yìí. Níjọ́ tá bá máa celebrate ẹ̀, mo máa fi owó sí. Màá fún àwọn èèyàn ní gift lórí ẹ̀. A máa celebrate àwọn àlè. Ẹ gbọ́ wìrìwìrì. Ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, mo kàn fẹ́ kẹ́ mọ̀ kíní kan lénìí. Emotional problem ló yára pa obìnrin jù. Tóbìnrin bá dẹ̀ ti wà emotionally down, kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn á ti ṣe tán kí ojú wọn tó wálẹ̀. Tóbìnrin bá ti wà emotionally down, ó máa ń lose brain ẹ̀, ó máa ń lose sense of reasoning ẹ̀, kò lè reason, kò lè ronú. So àìmọye obìnrin tó ti determine pé ní tí máa fi wọlé Ọlọ́run sùn, ọkùnrin mi ò ní gorí mi, but tó kàn máa find ara ẹ̀ tó ń ṣe, kò mí pé bóyá ó jáṣẹ́. Most of the time tó máa ti ṣe tó máa ń sunkún. Àbí wọ́n máa dislike ẹni tó push wọn láti ṣe. So ó better ẹ má jẹ́ kí wọ́n run into that kind of situation. Torí tí wọ́n bá ṣe, kò sí ó ti ṣẹlẹ̀ náà. Ẹ̀yin náà tẹ́ dẹ̀ jẹ́ kí wọ́n ṣe, ẹ máa pín nínú ìyà yẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò fẹ́ ṣe, but tẹ́ bá ti bàtà obìnrin emotionally, it's not too good. Psychologically, it's not too good. Ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ralẹ̀, ẹ pè Danabit sórí +234 70444 33316. +234 70444 3316. Wọ́n ní kí n celebrate àwọn àlè lọ́la.
màá ronú sí I don't mean really fẹ́ ṣe show lọ́la but let's see what happens. Let's see how it goes. Bóyá mo máa ṣe show. I will let you know. Tó bá fi di ọ̀la but máa fi update yẹn máa fi síta nísìn kí àwọn èèyàn lè wá sọ̀rọ̀ síta kí ẹ̀yin ọkùnrin kẹ́ mọ̀ bẹ́ ṣe ń bá àwọn obìnrin emotionally ẹ̀yin obìnrin náà kẹ́ mọ̀ bẹ́ ṣe the only thing tẹ́ máa sọ nípa ọkùnrin ẹ̀yin ọkùnrin máa sọ pé wọ́n ò fún mi lóbòdó bẹ́yìn tẹ́yìn fi ń bá àwọn obìnrin yìí ẹ má worry àá sọ next time ó dàbọ̀.